Ìfákànyìn sọ́lá o Ọ̀tún ní kẹwọ́kọ́ o Ọlọ́run máa ní o bàbá lókè ló jà lè dúpẹ́ ìwọ́kọ́ o Ọlọ́run máa ní o bàbá lókè ló jà lè dúpẹ́ agbègbè àròdé ìyàwó rẹ̀ àlùkò gbogbo sùn dé ìyàwó kò sùn lékèlékè mo pẹ́ fún dé ìyàwó akẹ́kùn ẹni ò dúpẹ́ orí ẹgbẹ̀fà ó gbé gidi náà orí gbèdé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Ìfákànyìn sọ́lá o àṣàbí máa jó máa dúpẹ́ ọmọ sẹ́mọ́ra ọ̀tára rẹ̀ ìbátara rẹ̀ bá gbọ́ tẹ́bùrú tẹ́bùrú ìbátara rẹ̀ bá gbọ́ tẹ́bùrú tẹ́bùrú ọmọ ìjà lókè kórè kórè jí kórè lé Ọ̀yọ́ ọmọ erin máa gbọ́dọ̀ wẹ̀nà mi ọmọ erin tí ìfọ̀lá mi ọmọ erin tí ìfọwọ́ láyà gbé oko ògbògbò ọmọ akúdárò wà gbọ́ èdùgbò ẹni ara kan ní jíjọ́ àwo tàǹbàṣàǹbà ògbògbò ọmọ akúmọ̀sọ̀rùn gbórí ilé àṣẹ́nà òkùnkùn láwa ọmọ adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba ẹwà sá Yorùbá ẹwò múra ẹwọ ọmọ Yorùbá ẹwẹwà mọ gbọ́dọ̀ wẹ̀nà mi Yorùbá ní bàbá o Araba ní bàbá ẹni abálábà ó tó bàbá ṣe fún ni ìjímèrè ní bàbá ọgbọ àgbàlẹ̀tù ọmọdé láwó yẹyẹ èmi ti síjú padà ẹwà wẹwà lọ́dọ̀ wọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Ẹlẹ́hà TV Kékulé ọgbọ́kọ̀ sọ fún tòkó kádàn ọgbọ́kọ̀ lọ́rùn fún ọ̀bẹ kíyàwó ilé ọgbọ́kọ̀ lọ́rùn fún baálé ilé Ẹlẹ́hà TV ó ń bọ̀ wá domi láṣẹ TV láìpẹ́ ẹ máa fi lè sọ̀rọ̀ mi ànímọ̀bànújẹ́ ẹ̀rì lámọ̀ gbogbo olólùfẹ́ Ìfákànyìn sọ́lá ẹni mọ̀ bànújẹ́ rẹ lẹ́mọ̀mọ̀ nílẹ̀ ìdájọ́ Ọlọ́run ọba nígbàyẹ kó orí méjì ìyáde ìpè ire gbogbo kọmọ ọbọ lọ́dọ̀ ẹ̀yìn. Kí ló lọ ṣe wúmà yìí náà ẹ má bínú. Hello. ní padàbọ̀ wá jẹ́ láìpẹ́ torí omi làbùwẹ̀ omi làbùwọ̀n ẹnìkan bí bómi sọ̀tàn lé ayé máa gbọ́dọ̀ wẹ̀rọ mi dáadáa àyànfẹ́ máa wí wéréwéré lọ́rọ̀ máa wí kan fi kò wí bẹ́ẹ̀ èèyàn bá pa mí owó wí tẹnu mi àṣà Yorùbá kan gbọ́dọ̀ parun Kékulé ọgbọ́kọ̀sọ fún tòkó bí mo bá wá kẹ́ni bí ẹni àṣàbí ni bó gbé èèyàn bí èèyàn ní sáláì mọ́kẹ́ni kan ní bàbá mi dáadáa àtòfiṣẹ́ ogun rán Àdìsá ọmọ Adéyẹmọ gbígbó òòṣà ẹni mọ̀bánújẹ́ eré lẹ́mọ̀mọ́ nítẹ̀yìn tí yẹjọ́ yẹ kó orí méjì ìyáde ìpinnu ìgbóhùnmọ̀ rẹ níyàn ọmọ alágbàdo di ọmọ àtàpẹ́tẹ́ inú omi ọmọ gègèlè lódò Sànyà òde mi ní bàrà dímọ́ Adéyẹmọ ṣe lómi kò sí sẹ́sìn lẹ́nu ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde Ìgbòho ọ̀kan sẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan jókòó lọ́mọ ara ife ránṣọ máa gbọ́dọ̀ wẹnu mi ọmọ òkúta mẹ́ta òde Ìgbòho nílé bàbá yín ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lálọ ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ọ̀kan nígbà àwọn ọmọ náà kí n mọ wá sí nígbòho mọ rẹ ọmọ àtàpẹ́tẹ́ ẹnu omi ọmọ gègèlè lódò Sànyà Àdìsá ọmọ Adéyẹmọ ẹni gbogbo ojú ẹ níràwọn ẹsẹ kéwékéwé ní komi àdàgbàlá mú onídààmú ẹyẹ gan lágbára Ọlọ́run ọba ẹka mi ẹgbẹtọ amírìn bàbá rẹ ní sọjà ọjà kírán nílé Ọ̀ṣun ní kẹ́ Àṣàbí Ọ̀ṣun ní kẹ́ Òòṣà lórí máa fi bàbá òun ó lẹ̀ ní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ àti gbogbo ẹni bí ẹni àyànfẹ́ mọ́ náà káwọn èèyàn bí èèyàn gbogbo olólùfẹ́ Ẹlẹ́hà TV pátápátá ní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ bá ti gbàgbé pé o Ẹlẹ́hà TV ń bọ̀ wá domi láṣẹ TV Ọlọ́run mà ní o bàbá lókè ló jà lè dúpẹ́. Èmi kọ́ Ọlọ́run mà ní o bàbá lókè ló jà lè dúpẹ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi tí mi láǹfààní àti máa dárúkọ.
mo ṣe ìbà adániwáyé ọba tó mọ mí tó hùn mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi ọba tó dá mi sí tó jẹ́ kí n máa bẹ mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba àánú ọba tí ò jàfà tí ò jọ pásítọ̀ tí ò jọ babaláwo ọba tó kárí gbogbo ayé òṣùbà mi rèé o kábíyèsí Elédùmarè nítorí pé ẹ̀yin lẹ jẹ́ kí Fákànyìnsọ́lá wà láyé kó wà láàyè mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tí kí mi ní comment section God bless you mo dúpẹ́ lọ́wọ́ Ìgbòho ṣọkọ ẹkọ Fúlàní ẹni lébọ̀ lẹ́yìn ìjàmbá ayélujára wájú ẹkùtà gírígbẹrẹ ìdíjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ogun adúláwọ̀ ọ̀gá tiwa respect ẹ ní wálẹ̀ ẹ ní yọjò láṣẹ Elédùmarè mo wá dúpẹ́ ní ọwọ́ gbogbo ọmọ ọkọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ pè mí tẹ́ fún mi ní nǹkan mo dúpẹ́ lọ́wọ́ yín I still need your support nítorí pé ìjọ kan náà kọ́ ni kìíní ìbẹ̀rẹ̀ ìjọ kan náà dẹ̀kọ́ ló máa lọ ẹ jọ̀ọ́ ẹ support mi ojú òní tiwa àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ join mi ní live chat ti World Media a ṣe program kan lọ́sàn-án yìí so ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń béèrè account number ọkọ mi so account number mi ni kẹ́ ẹ fi sí kẹ́ wá gbá mi send receipt yín pé for your husband ṣé àwọn pé ẹ willingly ni ẹ sọ ní abẹ́ ẹ bá mi tẹ love ẹ gbọ́wọ́lé love like wọ́n flag ètò yẹn jọ ẹ bá mi gbọ́wọ́lé love like kẹ̀dẹ̀ máa mi bo kó máa lọ fà ẹ máa love ẹ máa like ẹ máa share ẹ máa comment ẹ máa gbọ́wọ́lé kó máa lọ bẹ́ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ rí káyé kí n fáwọn ní account number ọkọ mi lè fa account number ọkọ mi síta ìjọ for security purpose ẹ̀yin ẹ send ẹ̀ sí mi ẹ share receipt ẹ ní for your husband nítorí pé ọkọ Fákànyìnsọ́lá deserve àpọ́nlé ọkọ tó dúró tán mo ṣe máa ń sọ wípé mo dúpẹ́ lọ́wọ́ olówó orí mi ọkọ Fákànyìnsọ́lá ìfẹ́ mi ò ṣe ò tó pọ̀ tá lẹ́nu mọ́ olówó orí mi ò ṣe ò tó jẹ́ pọ́tà oyọ̀ mi o mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o ọkọ ni mo fẹ́ mi ò bá wọn fọ́kọ́ rárá olówó orí mi ò tó ṣètọ́jú Fákànyìnsọ́lá Aláṣàbí o ṣe mo dúpẹ́ pé òkun ìfẹ́ mi ò ṣe ò ní kú mọ́ mi lójú olówó orí mi ò ṣe ò ní rìnrìn àjò alọ́ọ̀dẹ o ṣẹ̀rípò tó lọ́pẹ́ àbí ò tó kí ọkọ Fákànyìnsọ́lá Aláṣàbí o ó yẹ ká máa gbé fún ni ọkọ ni ẹni tó fi Fákànyìnsọ́lá sílẹ̀ o tó jẹ́ kó lo talent mo dúpẹ́ ó ṣe o ikú òjijì ò ní pa ẹ́ mo dúpẹ́ ó ṣe o àrùn òjijì ò ní ṣe ẹ́ mo dúpẹ́ ó ṣe o ìbànújẹ́ kò ní yálé rẹ o mo dúpẹ́ ó ṣe o adé orí ọ̀kín tí ó jọ tẹyẹkẹyẹ mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o tó ń fìfẹ́ bá mi gbé mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o tó ń fàánú bá mi gbé mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o tí ò gbọ́ tẹ́lẹ̀ gan o mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o tí ò tẹ́ wo táwọn ọ̀tá rárá ṣẹ̀wárí pé ó tọ́ sí kìkì àbí òye ni olówó orí Fákànyìnsọ́lá ayọ̀ Ṣúnìkẹ́ ló jẹ́ o mi ò ní wà ẹ́ títí láéláé ìkẹ́ mi ló jẹ́ o ní kánjúkú nínú ayé ìdùnnú mi ló jẹ́ o nítorí pé ọkọ tó bá fìyàwó ẹ̀ sílẹ̀ pé kó lògo tó gbé wáyé ẹ jẹ́ ká kírú ọkọ bẹ́ẹ̀ o ká lù wọ́n lọ́gọ̀ ẹnu pé wọ́n ṣe ń púpọ̀ o a kí wọ́n sẹ́ wọ́n ṣe olówó orí mi ò ṣe o bó ṣe ń fìfẹ́ bá mi gbé olówó orí mi ò ṣe o bó ṣe ń fàánú bá mi gbé mo wá dúpẹ́ lọ́wọ́ ọlá mi o ọlá tó yí mi ká ọlá tó bùkún mi ọlá tó ṣayé mi dọ̀tun mo dúpẹ́ lọ́wọ́ ọlá o ọlá mi ò ní kú títí láéláé ọlá mi ò ní wọ̀kùn o ọlá mi ò ní dìbàjẹ́ ọlá mi ò ṣe o bó ṣe jẹ́ káṣọ ó dúró lọ́rùn mi o mo dúpẹ́ o nítorí ọlá ló ń ṣe bẹ́ẹ̀ fẹ́ dà o tí gbogbo ẹ̀ fi ń dán ọlá ló ń wọnú ayé ẹ̀dá o táyé ẹ̀dá fi ní ìtumọ̀ o èmi dúpẹ́ lọ́wọ́ ọlá mi o ọlá mi ò jẹ́ rí bànújẹ́ rárá ọlá mi ò ṣe o ìṣẹ̀dá mi ò ṣe ògo mi ò ṣe o títí ayé ni màmá dúpẹ́ lọ́wọ́ orí
nítorí pé orí ṣe bẹbẹ fún mi. Orí ló mú mi jánà o, orí ló mú mi já gbangba, mo dúpẹ́ lọ́wọ́ orí. Mo dúpẹ́ lọ́wọ́ orí o, orí mi ò ní burú, ìṣẹ̀dá mi ò ní gbàbọ̀dé o. Orí mi ò ṣe o, bó ṣe ń bá mi rìnrìn àjò ayé mi. Orí mi ò ṣe o, bó ṣe ń jẹ́ káyé ó yẹ mi, tìbànújẹ́ o sí lọ́rọ̀ mi. Mo dúpẹ́ lọ́wọ́ orí. Orí mi ló gbé mi o, ẹnìkan kan kọ́. Ìṣẹ̀dá mi ló gbé mi o, ẹnìkan kan kọ́. Orí mi ló gbé mi o, àánú ni mo rí gbà. Àánú ni mo rí gbà o, ọba tí ó kánjú pa mí nínú ayé. Àánú ló bá mi rìn sẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ orí, mo dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá mi o. Mo dúpẹ́ pẹ́ òkun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o, ẹ ò ní ṣánkú nínú ayé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o, ẹ ò ní ṣánkú mọ́ mi lójú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o, ìbànújẹ́ ò ní yà sọ́dọ̀ ẹ̀yin o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o, ayọ̀ á wá gbogbo yín rí. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ Fákànyìnsọ́lá Aláṣàbí o, ẹ ò ní sunkún títí láéláé. Mo ṣe sọ wípé orí mi yóò sì máa gbàbọ̀dè. Ìṣẹ̀dá mi yóò dẹ̀ sí mi débìrè. Orí mi yóò sì máa gbàbọ̀dè. Ìṣẹ̀dá mi yóò dẹ̀ sí mi débìrè. Mo ní mo fẹ́ lówó, Olúwa fún mi lówó. Mo ní mo fẹ́ lọ́lá, Ọlọ́run dá mi lọ́lá. Mo ní mo fẹ́ lókìkí o, ìṣẹ̀dá mi má gbàgbé o, mo mọ̀ pé ó ti gbọ́. Orí mi dákun dábọ̀ yé o ti ṣe mí lórí, má padà sọ mí di irú o. Ìwọ ló fi mí hàn o, má fi mí hàn láǹpa. Ìwọ ló fi mí hàn fáráyé, dákun má fi mí hàn láǹpa. Mo dúpẹ́ lọ́wọ́ orí o, bó ṣe fàánú bá mi gbé. Mo dúpẹ́ lọ́wọ́ orí o, tíṣẹ̀dá mi ò gbàbọ̀dé o. Mo dúpẹ́ lọ́wọ́ orí o, tàánú tún bá mi gbé títí láéláé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Mo dúpẹ́ pé òkun. Tàbárẹ́ ní tó sọ pé ìṣesí mi ń bíhùn nínú. Tàbáwárẹ́ ní tó bù ní o, tó bá sọ pé Fákànyìnsọ́lá ẹ̀hà tó gbé sílẹ̀ yìí ó ń bíhùn nínú. Ẹ sọ fóní tọ̀hún o pé kó má ṣe bínú. Ẹ̀mí mi ò gbé o, ló jẹ́ kí n fẹ́ ha sílẹ̀ o. Èèyàn kan ló ní kí n ṣe, èèyàn kan ló ní kí n fi sílẹ̀ o. Ẹ bá má bínú o, ẹ̀jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ kẹ́jẹ́ kógun omi. Ẹ̀jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ o. Ẹ bá jẹ̀bùrẹ́ o, àwọn olùgbẹ́bẹ̀ kẹ́jẹ́ kógun omi. Nítorí pé ayé Fákànyìnsọ́lá ló wà, kò wáyé aláyé. Ayé Fákànyìnsọ́lá Aláṣàbí o ló wà, kò wáyé aláyé o. Ayé tèmi ni mò ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o, ọba tí ó jẹ́ ń kánjú kú. Mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o, ọba tó ń fún mi ṣe lójoojúmọ́, dákun má padà lẹ́yìn mi o. Ọpẹ́ mi o, mò ń wá fọ́bà dáníwáyé. Ọpẹ́ mi o, mò ń wá fọ́bà léwí lè ṣe o. Ọpẹ́ mi o, mò ń fọ́bà tí kàǹkà ẹ̀ ò ká gbogbo ayé. Ọpẹ́ mi o, ìwọ lọ́pẹ́ yẹ, ìwọ ni yíyẹ. Kò sálágbára kan lẹ́yìn yẹn, kò sá tó fún ni lẹ́yìn yẹn, kò sámú ní kankan o lẹ́yìn adáníwáyé. Kò sá tó fún ní kankan o lẹ́yìn adáníwáyé. Kò sábà níṣẹ́ lẹ́yìn yẹn o. Mo dúpẹ́ ibi tó bá mi dé. Orí mi yé o sì máa gbàbọ̀dè. Ìṣẹ̀dá mi yé o tètè sí mi débìrè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ mi. Mo dúpẹ́, ẹ ṣé. Ẹ bá mi love, ẹ bá mi like, ẹ bó kó lọ fà. Ṣé ti mọ̀ pé mi ní fìgbà kan disappoint yín. Mi dẹ̀ ní fìgbà kan disappoint yín náà. Bẹ́ẹ̀ ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi, gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí ó ti tó kẹ́ ti worí live, ó ti yẹ kẹ́ ti bẹ̀rẹ̀. Ìfẹ́ lẹ ní o. Àìmọye ṣá mọ̀ pé orí social media gbogbo àgbáyé ni. Àmọ́ ṣá mo sọ fún yín pé ìrírí mi nínú ẹ̀há ó máa wáyé. Tá dẹ̀ tún máa fi ètò míì kún.
mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá ní kíkí ọlá ní kíkí ọlà ní kíkí tó ní ìtumọ̀ tó ṣe pé tá a bá ti kíra wa kò sẹ́ni tí ò ní gbédè ẹ nínú ọ̀ràn wa pé mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe ogbó atọ́ asúrèṣẹ́ wòlíwò fún. mo wá kí gbogbo mùsùlùmí káàkiri ayé pé assalamu alaikum warahmatullahi ta'ala barakatuh. ṣé mo mọ sálámọ̀ yẹn? mo kí gbogbo kìrìsìtẹ́nì ayé pé hallelujah or praise the Lord hallelujah. ojú òní tiwa àánú abáwa gbé ẹ ṣé mo dúpẹ́. ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. rere lójú owó ń rí rere lójú gbogbo a máa rí o. ní kánjú kú ní dẹrù àrùkiri láṣẹ Elédùmarè. mo kí gbogbo wa. àkọ́kọ́ náà public announcement fún gbogbo ẹ̀yin tẹ́ ń pe Fákànyìnsọ́lá, gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń pè mí. mo kí Sheikh Labib, mo kí yín gan àdámọ̀lá wáyà ta o àbírọ̀ dí Allahu Ta'ala ni kò sí ohun tá a lè lò fún yín. àdúrà náà ni àánú Ọlọ́run èké Ọlọ́run kò ní fi yín sílẹ̀. nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ ní owó bí tá a wà. ọ̀pọ̀lọpọ̀ àfáà ẹ ti bọ́sẹ̀ ẹ ti jàǹbla kálukú ti sọ ohun tí ò yẹ kó sọ. àtàlẹ̀ ẹ̀ṣẹ̀ wa ń pè mí kí ló ń ṣe yín ẹ ṣe nọ́mà náà kí ló ń ṣẹlẹ̀ gangan. I'm an adult, mo lè ṣe nǹkan tó wù mí lásìkò tó bá tó ni mí bá ti gbà mí láyè ẹ̀. kí ló dé kí la ní kó ṣe ni tí ò ṣe ni. ẹ ti bọ́sà ẹ ti sọ̀rọ̀ sí mi ẹ ti sọ létàlẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n yọpọlọ yín ṣẹ̀ṣẹ̀ rìsẹ́ẹ̀tì lé ní pé ká ẹ pè mí ẹ dẹ̀ wá gbọ́ fat. mo ní ẹ bọ́sà kẹ́ ẹ lọ tẹ́ndà apology yín pé ń tẹ́ ẹ sọ kò rí bẹ́ẹ̀ o ẹ náà lè bọ́ta. Amiru Jesse ni mò ń bá wí, bàbá tó ṣe fídíò tán ní àwọn ọmọ nǹkan tó dé tí mo fi fẹ̀ka sílẹ̀ àwọn ọmọ mi gan. ẹ mọ̀ mí o, inú mi yọ̀n láti mọra lórí social media, ẹ rí mi rí wọ́n náà wọn bẹ́ẹ̀ ni. so díẹ̀ lẹ máa mọ̀ nípa mi bóyá inú ọ̀rọ̀ ẹnu mi lẹ ti mọ irú èèyàn tí mo jẹ́. bọ̀ ẹ ń sọ ní sọ pé ká sọ pé bóyá ẹ bá mi gbé ẹ mọ̀ lémi ẹ mọ̀nà mi, ẹ mọ̀ mí náà mélòó lẹ mọ̀ nípa mi. díẹ̀ náà lẹ mọ̀, díẹ̀ tẹ́ mọ̀ yẹn náà lẹ fi George. ẹ ti sọ pé kì í ṣe ẹ̀ tì mí lóní kí n fẹ̀ka sílẹ̀, ó dá mo willingly fẹ̀ka lẹ̀ ni mi ì lò ó mọ́, mi ì lo ẹ̀ka mọ́. èyí tún sọ yìí pé bó jẹ́ kí n máa lò jáàbù for what reason? ló ṣẹlẹ̀ I'm a married woman. èèyàn kan ló máa sọ fún mi pé janá dè máa golo tó ń pè ní sandin. Yorùbá ni mí, Yorùbá nìran mi, mo fẹ́ máa gbé ẹwà adúláwọ̀ ga àṣà àti ṣe wá. Yorùbá ni mí, mò ń sọ fún yín pé too much of it ó kó bá mi. ẹ tún wá sọ yín kí n tún ẹ̀ṣẹ̀ máa mú another it kí n máa dà borí. ẹ mọ̀ pé tí bí mo ṣe jáde yẹn tí n bá lò jáàbù ẹ tún máa jáde, gbogbo yín lẹ máa ṣù ti ètè tẹ máa sọ̀rọ̀ sí mi. so mo fi gbogbo kinní yẹn sílẹ̀ at once. so kójú yín lè ká kẹ́ ẹ bá lè kójú yín lè clear kẹ́ ẹ bá lè mọ kí ló ń ṣẹlẹ̀ kẹ́ lè mọ what's up. so ẹ jẹ́ tí mọ̀ ń sìn àwọn tó ń bú mi ẹni lè kí mi ẹni congratulate mi but mi jẹ́ anybody ní apology nítorí pé gbà tí n fẹ́ ṣe mi ìpẹ́ anybody síbẹ̀ mo dẹ̀ fi sílẹ̀ mi ní right láti wá bá yín náà. so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tún máa jáde fún Fákànyìnsọ́lá tẹ́ ẹ bá tún fẹ́ sọ nípa ọ̀rọ̀ mi ẹ rò ó dáadáa kẹ́ tó sọ. ìkan lèèyàn sọ tí ò ní sọ mí mọ́, ó ti yé mi ì dẹ̀ fẹ́ kẹ́ anybody wá bá mi mọ́ kó máa béèrè pé kí ló dé tí mo fẹ̀ka sílẹ̀. Enough is enough. Anybody any fucking you gbọ́dọ̀ wá bá mi mọ́ o pé how do you live fẹ̀ka why you do that why you no. mi ìfẹ́ kankan lẹ́nu anybody mọ́, ẹ fi mí sílẹ̀. tẹ́ ẹ bá ti lè kí mi ẹ máa wò mí, tẹ́ ẹ bá rí omi làṣẹ, tẹ́ ẹ bá ti lè wọ́ọ̀ṣẹ̀ ẹ stú ẹ̀ síwájú kẹ́ gbé bọ́ọ̀dì yín, ṣe understand. so ojú ọ̀run online ó tẹ́yẹ ẹ̀fọ́ láì fapá kanra wọn. so omi ìsí fún gbogbo shit yẹn mọ́, anybody má pè mí except ẹni tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá tó ní manner of approaching. so ìyá yín lèmi jẹ́ o, ìyá aláya yín òun ló wà bíbáyìí. so àwọn kan pè mí wọ́n ní makeup ni mo fi gbéra. tí n bá fẹ́ gbé àṣà Yorùbá lárugẹ àfáà ni o, tí n bá fẹ́ gbé àṣà Yorùbá lárugẹ mi ní kun makeup. àwọn ìyàwó òkè kùn lánàá mọ́ ní òkè, ẹ má wọrí èmi máa fi sí abáyé yín jẹ́. okay, this is my natural face without powder without anything. ṣe ti rí ìyá yín ò ní bone face, kò ní ṣùkúṣùkú lójú. This is my natural. ṣe ti rí pé rhyme mọ́ gbogbo ara mi
so ìyá yín ò bóra jẹ̀bi o àwọn ìyàwó yín tán ti bóra jẹ̀bi tí wọn ò ṣe é rí so ọmọlẹ ti rí yìí ó ṣe rí pé ó gallant ó dúró tán àti pé kọ́ba tó ní wá kó má fi wá sílẹ̀ káànú kó bá wa rìnrìn àjò mo jẹ́ni tó máa ń bu ìkún yàn gan but starting from today ẹni àfa kò gbọdọ̀ wá sórí GM mi àfẹnitórí ẹ̀ bá pé tọpọlọ ẹ̀ fapò gbọ̀ngbọ̀n kan sàfẹ́ni tó bá tirẹ̀ ẹ má tì mí o tẹ bá lọ tì mí tí mo lọ kí ọwọ́ bọ àwọn nǹkan kan tí ò yẹ kí n tọwọ́ bò ó máa dùn yín o ṣé àmọ̀ pé gbangba ti dẹkùn kedere ti bẹ̀ẹ́ wò mi ì bá ti yín wá àwọn àáfàá gidi àárín yín òun ni mò ń tijú ṣe ti understand ìpín kálukú nínú ayé kò jọra wọn mo ti sọ fún yín several times pé omi ni mí Ọ̀ṣun ni mí Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà yan awẹ́dẹ kó tó wẹ mọ́ yèyé ni mí kálukú ló mọ ibi tó bìlọ́ǹgì sí ìyàwó àáfàá tó jọmọ ẹgbẹ́ wà kí nìyẹn wá fi jẹ ẹlẹ́gbẹ́ ni mí ọmọ ẹlẹ́gbẹ́ ni mí o ọmọ ẹlẹ́gbẹ́ ni mí o ẹni ò lè fẹ́ wà kó jókòó ọmọ ẹlẹ́gbẹ́ ni wá so bó ṣe máa jẹ́ nìyẹn tó bá ti wá fi tiẹ̀ tọrọ tó bá ti fògo ẹ tọrọ tó lọ kúnlẹ̀ síwájú pásọ̀ tó lọ kúnlẹ̀ síwájú àfà tó ti gba sátidé lọ́wọ́ ẹ̀ tó ń gbé Sunday lé ẹ lọ́wọ́ bí mọ́mọ́ yín yóò bá jiná ẹ̀ máa fi kanra mọ́ ewé tèmi o sèmi kọ́ ọmọ kó bá yín kálukú lọ́ba dání wáyé ló fún ní tálẹ̀ǹtì títí ẹ̀ kálukú ló fún lógo bó bá ṣe wá wò bó bá ṣe lò ó sí yọ ayọ̀ òònù ìwọ ni ẹ ọba tó ni ẹ nìyẹn bó bá lóore wàá bá re bó bá dẹ̀ lo dáadáa náà wàá túba náà bọ èmi sọ fún yín pé Yorùbá ni mí Yorùbá nìran mi ẹ nídìí láti ẹ̀ ti máa blackmail mọ́ Yorùbá ni mí Yorùbá nìran mi mo ti ń sọ bẹ́ẹ̀ several times Yorùbá ni mí Yorùbá nìran mi Pàṣọ níbi lẹ́sàn bí o san ẹwọ́ mọ́ bí lẹ́sàn bí o san ẹwọ́ mọ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ fún Fákànyìnsọ́lá ní gift àwọn kan ló tún gbélé ìwà tán ní Fákànyìnsọ́lá eléyìí ni kò tẹ́ sí lẹ́nìí ṣẹ̀rí gèlè bí lẹ́sàn bí o san ẹwọ́ mọ́ o bile san bí o san ẹwà mọ́ o bile san bí o san ẹwà mọ́ o ìyá yìí ti dúró tó ti jáde tán ó gallant àkọ́kọ́ ná ẹ̀yin àfà ẹ má frustrate ara yín ẹ má provoke ara yín ẹ má dára yín láàmú ẹ má dára yín láàmú mi mọ̀ nǹkan tó ń dùn yín nínú nǹkan tó wà nílẹ̀ yìí ṣé ẹ̀ka tí mo ṣí ló ń dùn yín àbí orúkọ tí mò ń jẹ́ ló ń dùn yín ẹ bá mi ẹ sọ fún mi ẹ sọ fáwọn èèyàn kan sọ fún mi. mo ń ṣe program lọ́wọ́ pè mí padà. èwo gangan ló ń dùn yín nínú ẹ jẹ́ ká gbọ́. wọ́n ní ẹran ni wọ́n ní ẹ sọ́ọ̀nù ẹni egun ni wọ́n ní ẹ sọ́ọ̀nù ẹ̀ náà díẹ̀ wà nù ẹ̀ àná ń gbà mo lu ẹ̀hà tí mò ń pèsè ìran lárúbáwá tí mò ń fi gbogbo nǹkan lárúbáwá fi ṣètò ẹbú mi náà ẹni ẹlẹ́bọ ni mí mo dẹ̀ parúkọ dà mò ń jórúkọ ẹbọ gbèmí wọn Ifákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbí Àdè ọmọ Yewa tọrọ yé aka Ọ̀ṣúnìkẹ́ Ìgbòho Òòṣà aka ẹbọ gbèmí wọn kí ló tún dé ẹ ṣọ́ra yín ẹ má kí n rí sí yín o ẹ jẹ́ kí n wá wọnú ètò. Ìrírí mi nínú ẹ̀há o kò kéré rárá ìrírí mi nínú ẹ̀há o kò ṣe é wí tán ìrírí mi nínú ẹ̀há o kò ó gbẹ̀nu tán ní ráúráú ìrírí mi nínú ẹ̀há o ó lọ fàáfàá gan ni ìrírí mi nínú ẹ̀há o tẹ́ bá ń gbọ́ yìí táláwà o amúlùdùn o inú mi dùn gan ni ìrírí mi nínú ẹ̀há o ó lè ju kàdàrá mi lọ ìrírí mi nínú ẹ̀há o ó gbẹnu tán ìrírí mi nínú ẹ̀há o mi ò lè sọ tán rárá nítorí pé ipò ẹ̀há kò kéré rárá o ẹ̀yin àfà tẹ́ bá háyàwó yín o ẹ jọ̀wọ́ ẹ tọ́jú gbogbo wọn pátápátá nítorí pé jẹ̀lì bàbá kò rọrùn rárá o ìrírí mi nínú ẹ̀há o mi ò lè sọ tán ìrírí mi nínú ẹ̀há o tí n bá ń sọ lọ àgbomi lójú mi mo lùsì àwọn nǹkan tó pọ̀ gan ni
nítorí pé opportunity yọ fún Fákànyìnsọ́lá wọ́n ní nítorí ẹ̀ha o kò lè ṣeé ṣe opportunity tó pọ̀ ó yọ fún Fákànyìnsọ́lá wọ́n ní nítorí ẹ̀ha o a ò lè fún wọn rárá ẹ jẹ́ kí n forí ṣèyí o kì í sọ yìí fáráyé kan gbọ́ nìkan nínú àwọn olólùfẹ́ mi tán bẹ labroad wọ́n pé Fákànyìnsọ́lá Aláṣàbí o wọ́n ní ó wà lọ supervise ilé kan lájà nígbà tí mo débẹ̀ o mo lọ bá mọ́níjà o ó ní who is this o from where o mo ń sọ wípé o látọ̀dọ̀ Ọláńgbájá látọ̀dọ̀ Ọláńgbájá látọ̀dọ̀ Ọláńgbájá èsì tó nìtọ̀ òun sọ fún mi ni pé kí n lọ jókòó kí ó dàn ó pẹ́ni tó rán mi níṣẹ́ ó pè wọ́n sórí aago ó ní tàlẹ́ ní kó wá supervise o ṣẹ́ni tó bójú ta ò rójú ẹ rárá bóyá ó lè jẹ́ tẹ́rọ̀rìsì ni a ò mọ̀ rárá ó lè jẹ́ kidnapper ni a ò mọ̀ rárá o bóyá ó so bọ́ǹbù mọ́ra a ò mọ̀ rárá opportunity tí ò kéré ni ló bá bọ́ mọ́ mi lọ́wọ́ because of religion ìrírí mi nínú ẹ̀ha mi ò lè sọ tán rárá níjọ́ kan àwọn fans mi wọ́n ń bọ̀ láti ìlú òyìnbó bó bá ní Fákànyìnsọ́lá Aláṣàbí o ṣé kí n wá pàdé yìí ní airport o wọ́n ní pé jọ̀wọ́ má máa wá àwọn ò fẹ́ rí ẹ̀ sójú rárá jọ̀wọ́ má máa wá tiẹ̀ bá wà mú rárá jọ̀wọ́ má máa wá kí n ṣọmọ ọkọ Yorùbá o jọ̀wọ́ má máa wá fèmọ́ ẹmọ níbẹ̀ ṣètò wà yẹn màmá yọjú sí wa rárá gbogbo ń tà kó wà máa sẹ́ndí tiẹ̀ sí ẹ mélòó ni mo fẹ́ kà ìrírí mi ò kéré rárá nítorí pé ìrìn àjò tó lọ fà ní àkọ́kọ́ náà ìgbà tí mo fẹ́ bojú ní gbogbo ìgbà yẹn mo wà nínú ìjọ kan tí mò ń ṣèjọ kan yẹn lánàá so mo ti kó nínú ìjọ yẹn sí over 7 years mo ti fi ìjọ yẹn sílẹ̀ tí mi ṣe mọ́ mo wí nílì fi sílẹ̀ ni inú ìjọ tí mò ń sọ yẹn ni mo bí first born second born third born gbogbo ọmọ pátá ni mo bí síbẹ̀ mo kàn fi sílẹ̀ wọn ò ṣe nǹkan fún mi ṣọ ẹ tí ọ̀dà sí àwọn ò ṣe nǹkan fún mi mo kàn fi ìjọ yẹn sílẹ̀ mi ì lọ sínú ìjọ yẹn mọ́ ó ti yé yín mi ì lọ mọ́ àmọ́ ṣá ìgbà tí mo fẹ́ bojú kì í ṣọkọ mi ló ní pé kí n bojú àdéhùn tí mo ti ṣe fún ọba tó ní mí pé tẹ́ ẹ bá ṣe nǹkan báyìí fún mi màá fi ẹ̀há màá fi ṣẹ̀san màá fi ṣẹ̀san fún ọba dániwáyé ọba tó ní mí gbóhùn mi ṣàṣẹ ó mú lọ sílé àṣẹ mo dẹ̀ hẹ́hà yẹn ọkọ mi ò fẹ́ gbà mo jẹ́ kó yẹ pé àárín mi ọ̀tọ̀ ọba tó ní mí ló wà gbogbo ìgbà yẹn èjì wo tiẹ̀ tí ì tó yìí rárá ṣe understand kò tí ì tó yìí fúnra ara mi ni mo ra niqab mo ra glove mo ra socks ọjọ́ tí mo fẹ́ bojú wọ́n ń ṣe ìkómọ kan lẹ́gbẹ̀ẹ́ lé wa ìgbà tí mo bojú dé gbogbo wọn bèrè pé ta leléyìí tí n bá ní mi ní ọ̀pọ̀lọpọ̀ ní kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ni problem mi kí lẹ rò dé bí eléyìí mo ní ẹ jẹ́ kí ó wà láàrin mi àtọba dániwáyé àmọ́ ṣá ẹ̀yin àfà tí irú Fákànyìnsọ́lá ìbá mọ̀ lánàá pé tí èèyàn bá kẹ́kà ẹ̀ ní fẹ́ kó lo tálẹ̀ǹtì ẹ̀ kí ni irú wa máa wá ń bẹ̀ tí ẹ bá jẹ́ kí ẹ bá sọ fún apẹ́ni tó bá hẹ́hà kò gbọ́dọ̀ bìlọ́ǹgì sógun ẹ̀ kí ni irú èmi máa wá ń débẹ̀ tẹ́ ẹ bá ti sọ pẹ́ni tó bá ti há ẹ̀hà o kò gbọ́dọ̀ gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ irú mi ò lè bìlọ́ǹgì síbẹ̀ àmọ́ ṣá mo ṣe ọba tó ní mí kún mi nínú ẹ̀ ó fi àánú gbá mi rí ó gbé mi dépò gíga ó fi ọlá ó fi ràgàbò mi nítorí pé mi ì fi òṣìlú ẹ̀hà àkọ́kọ́ náà àdójúkọ tí mo kọ́ rí tó ń dùn mí tó máa ń dùn mí gan ni pé tí n bá rìn lọ àwọn ọmọ kéékèèké tó ń bá rí wọn máa ní òjújú kàlàbá òjújú kàlàbá ojú kọ́kọ́ máa ń tì mí pé kí ló ń ṣe mí nà wí ìsòjújú màá kàn sọ pé shut up I'm not òjújú I'm your mom ọmọ kan jẹ́ sọ pé you are not my mom o I'm not see your eyes o open your eyes let me see your eyes ọmọ yẹn sọ fún mi ń jọ yẹn ṣe understand
ìrírí mi nínú ẹ̀ka kò kéré rárá. Ìgbà tí mo tún wá ń fi ẹ̀ka tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ business mi ó gbẹnu tán o, ó gbẹnu tán, ó gbẹnu tán gan. Ìrìn àjò mi máa wà tó ṣe pé tẹ́ ẹ bá lọ pẹ̀lú ẹ̀ka ìmúra yín ló máa jẹ́ kí wọ́n recommend yín, kò dẹ̀ sí bí wọ́n ṣe lè recommend ẹ tó wọn ò lè kà ẹ́ kó èèyàn pàtàkì nínú àwùjọ yẹn. Ojú pé Islam, ojú pé ẹni ìyàtọ̀ ọ̀tọ̀ náà máa fàyè ẹ sí. Gbogbo nǹkan tó bá access láti ṣe pé o lè ṣe nǹkan báyìí, wọn ò lè recommend ẹ láyé nínú ẹ̀hà, wọn ò lè recommend ẹ nínú ẹ̀. Ṣó ti yé? Wọn ò lè recommend ẹ o, kò sí bó o ṣe lè ṣe, wọn ò lè recommend ẹ. Kí ni mo á fẹ́ fàyọ? Ṣé ni pé ká lọ sí party o ò lè access láti fóúnjẹ sẹ́nu. Ọba tó ní mí dẹ̀kún èmi ò ń jẹun party. A máa rẹ́ lòmí tó máa ṣí ní kọ́ọ̀bù báyà máa gbóúnjẹ gba bẹ́ẹ̀. Ìgbà míì tí n bá lọ sí ṣọ́ọ̀bù tí n bá wà ń ta tí n bá fẹ́ jẹun abẹ́ kiri yẹn ni máa gbóúnjẹ gbà, bóyá mo fẹ́ jẹ fruit torí mi ò lè gbé oúnjẹ alátagbà bẹ̀. Ìrírí mi nínú ẹ̀ka kò kéré rárá. Ṣé níjọ́ pé ká wọ mọ́tò, ìjọ́ kan mò ń travel, mo wá wọ mọ́tò, mo ti wà nínú mọ́tò yẹn already, woman kan wọlé. Wíwọlé tí woman yẹn wọlé, bó ṣe rí mi báyìí ó fẹ́ jókòó sẹ́gbẹ́ mi, ó páàkì ara ẹ̀, kò dẹ̀ sáyè ń bò mí. Ó maintain ara ẹ̀, kò jọ pé ó fi áǹkì bò mú báyìí, bó ṣe fi áǹkì ṣe lélẹ́yìí. Má wò pé kí ló ń ṣẹlẹ̀, kí ni mí ní gbogbo eléyìí. Nítorí pé wọ́n lórí kan ló mú ní gbogbo orí. Ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ kẹ́kà, ọba tó ní yín á fi àánú kún fún yín. Ẹ̀yin ọkọ náà ẹ tọ́jú wọn. Ipò òṣì náà ń wo ẹlẹ́yà, ẹni tí ò nọ́mà náà máa ń wò nínú ẹ̀ka. Ẹnìkan tiẹ̀ sọ pé bóyá mo yọ gẹ̀gẹ̀ tàbí mo ní bone face. Ẹ má bínú, ṣé àyè ń lọlẹ̀ gan. Ó ń lọlẹ̀, ẹ jẹ́ kí n ṣe mò ń bọ̀. Mi ìfẹ́ bó ṣe lọ sílẹ̀ yẹn. Mo ti kí ẹ má bínú. Ó ti yé. Ipò tí wọ́n ń wo àwọn ẹlẹ́à, ipò tí wọ́n fi ń wò wá nígbà yẹn, òun ni pé bóyá ẹni tí ò rí ṣe, ẹni tí ò rí jájẹ, ẹni tí ò jẹ́ kankan nínú ayé, ẹni tí ò control kankan, ipò yẹn ni wọ́n fi ń wò wá. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ, woman yẹn ó jókòó, arìnrìn bíi 2 minutes, adẹnu ó drop, mo wá ní mo fẹ́ ra bottle water. So mo wá nawọ́ níwájú ẹ̀, ìnáwó tí mo nawọ́ ó wá gbóòórùn roll-on. Torí mi ò lè ṣe kébì má ro roll-on, mi lè ṣe kí má ro roll-on sábẹ́, kí má fi pef sára, mi lè ṣe. Àná kan wọ́n ní ẹni tó bá ń ṣe ṣìnà ló ń lò nínú Islam. Tẹ́ máa ń sọ pé èwo ni tẹ́ bá wà nílé lọ́dọ̀ ọkọ yín ni kẹ́ máa lo roll-on. Ẹ̀ka tó ṣe pé heat, gbogbo ohun tó ń jẹ́ ẹran rẹ̀ báyìí ní heat, ó máa bù jáde ni. Màá lo roll-on yẹn tí mo wá lò, Nivea dẹ̀ ni mo máa ń lò, Nivea roll-on. Ṣé mọ̀ pé ó mẹ́mẹ́ gan. Nivea original ni o, kì í ṣe àwọn yíbo made yẹn o, original. So bó ṣe wá gbọ́rọ̀ roll-on yẹn ní abíyá mi, ó wá wò pé ẹlẹ́àkẹ́. Ìgbà tí wọ́n wá padà jókòó, mo ṣí omi yẹn mò ń mú, ló bá ní ẹlẹ́ẹ̀jọ́ ẹ má bínú o, attitude tó ń ṣe fún yín nígbà tí ẹ wọlé lẹ́ẹ̀kan, nígbà tó ń wọlé, nítorí pé ohun tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni kóhun ti bẹ́lẹ̀ àkàn wọ mọ́tò rí. Ó ní kò jọ pé ebi gbéhun títí débi tóhun lọ. Ó lójú ẹ̀ lòun fi máa ń wo gbogbo àwọn ẹlẹ́yà tó kù, pé tóun bá ti rẹ́lẹ́yà bẹ́ẹ̀ wọ́n á pé wíwá ó dì sèm ni wọ́n, olóòórùn ni wọ́n. Mo ní mi ò tiẹ̀ bínú, àmọ́ ṣá mo mọ̀ pé ohun tí mò ń sọ fún ọba tó ní mí ni pé gbogbo ohun tó bá ń ṣe yín ó máa jẹ jáde kí n tó bọ́lẹ̀, torọ́ mo ojú lèmi náà. Ó ní bọ̀ tí yín wá yàtọ̀, ó ní òun gbórí lọ sí ibi irun ẹ̀rùn lórí, ó ní orí òótọ́ dẹ̀ ni. Àwa tá a jẹ́lẹ̀ wọ́n ní kẹ́lòmíì má fọṣẹ sírun torí kó lè wà lùjọ́ náà. Ẹlòmíì ò gbọ́dọ̀ fi shampoo fọrun kó lè wà lùjọ́ náà, kò gbọ́dọ̀ lé hair cream tó ṣe kí kó lè wà lùjọ́ náà. Gbogbo ẹ̀ ti má bá lápátábà lájí wọ̀wọ̀ òdèlé ẹlẹ́bàtúyẹ̀rì ètè. Èmi ń já yín tán lẹ́nìí ni, èmi ò bú yín o, ẹ̀ náà ṣe yọrí ayọ̀. Ìrírí mi nínú ẹ̀ka ni o. Woman ẹ wá sọ pé gbogbo ẹ̀ lòun wá ń wò. Èmi tó ìgbẹ́ tí ń bá máa jáde, mo ní ọ́ìlì tí mo fi ń pa irun,
màá wá ṣẹ̀ṣẹ̀ wá tẹ pẹ́ẹ̀fù sí orí mi gangan. Ṣé gbogbo ala lè ṣe bẹ́ẹ̀? Àwa fi ọlá lu ẹ̀ha ni adẹ̀fisílẹ̀ náà tún máa kọ̀ntínú inú ọlá. Kì í ṣe orò ìdílé bàbá mi káàpẹ̀ tí n bá fi sílẹ̀ ó máa hun mí. Ṣé ti understand? Nítorí pé mi understand most of àfà ẹ ti pè mí ẹ ti bú mi. Ìkan ti ẹ̀ pè mí ó ní ẹ torí pé o fẹ́ ra mọ́tò ló ṣe síjú o lè rẹni ra mọ́tò fún ẹ ẹsẹ̀ ló fi máa rìn kiri tó bá tásìkò máa ra mọ́tò. Tí mọ́tò mi bá wà lọ́wọ́ ẹ̀dá kan ó máa pè mí tó bá ní wá gba kọ́kọ́rọ́. Torí kó lè ṣíjú kó ní kó lè ṣe dis kó lè ṣe báyìí kó lè ṣe lẹ́yìn kíní kan o lè gbá nǹkan o lè rẹ́ṣẹ́ lére wọn ti lè ra mọ́tò yẹn mọ́tò tó ń gbẹ̀gbẹ̀ yẹn wọn lè ra o lè rẹ́ni rà á fún ẹ. Àáfà ló pè mí ló sọ bẹ́ẹ̀ o. Àáfà òun ló pè mí ló sọ bẹ́ẹ̀ o. Àáfà ló pè mí ló sọ o. Mo wá pa fún ọ̀nà nọ́mbà náà dẹ̀ fi ń pè torí tí wọ́n bá fi nọ́mbà gangan pè èmi á ti kó wọn síta bí ọmọjọ́ mẹ́jọ. Wúmà yẹn wá ń sọ̀rọ̀ lóríṣiríṣiríṣiríṣi ó wá bí mi pé sọmọ àfáà ni mi mo ní mi ò bí sọmọ àfáà bàbá mi ò ń ṣàfáà bàbá mi ò ń ṣàfáà ìdílé eléégún la ti wá Ọlọ́ṣun ni wá àwa la lò ṣókó àwa la léégún gbangba lágọ̀ọ́ bàbá mi tí wọ́n ń sìn nìyẹn generation àwọn bàbá tiwa lódò ní Islam dé ni wọ́n sọ pé wọ́n sọ wọ́n lórúkọ ó wà ní generation àwọn bàbá tiwa torí bàbá mi jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ tàn mọ́lẹ̀ sí ìgbà kìí ṣe pé ẹ lọ bá àfà làǹgbájá wọ́n máa lọ pé onífá ni wọ́n ná onífá yẹn wà nílùú ìjàkọ nílùú wa ni o ìjàkọ ni o ní ọ̀nà Máṣáyí lọ́hùn lẹ́gbẹ̀ẹ́ Máṣáyí ní ìjàkọ yẹn wà wọ́n náà máa lọ pé onífá láti ibẹ̀ tó máa dífá fún wọn. Ṣé ẹ̀dẹ̀ ti mọ̀ pé Islam ò tí ì gbòòrò tó bẹ́ẹ̀ ń gbà ẹ́ kò dẹ̀ tí ì di horo sí horo kò tí ì di pé àwọn kan jẹ́ tẹ̀bàtì tí wọ́n ń jẹun díẹ̀ kò tí ì di pé àwọn kan rí ní ọ̀rọ̀ olé àwọn kò tí ì di pé arọ́nilọ́wọ́ ọlọ́nilọ́wọ́ gbà àwọn bàbá tàná wọ́n fi ọ́ ṣe iṣẹ́ pẹ̀lú Islam ni àwọn tèmi ò fẹ́ ṣiṣẹ́ wọn náà fà á làwọn wọn náà fà á làwọn kí ni ìtumọ̀ àfà Bíbélì nígbàgbọ́ tí ò ní ṣe òkú ni inú mi dùn pé àná mọ̀ mọ̀sálásálá dáran jẹ ni ó dáran jẹ títí ó fi kú ni ó ṣiṣẹ́ àwọn tèmi rárá o wọn náà fà á làwọn ibẹ̀ kọ́ ni mò ń lọ ìrírí mi pọ̀ gan nínú ẹ̀hà wúmà yẹn wá kẹnu bọ̀rọ̀ ó ní àkọ́kọ́ tóun máa kọ́kọ́ rí ẹlẹ́yà tóun bá jókòó tóun ń gbọ́ ọ̀dọ̀ tó dáa lára ẹnìyẹn ẹ gbọ́ nínú ayé yìí àwọn ẹlòmíì gbáfẹ́ nínú ẹ̀hà gan ó kàn ẹ́ pé àwọn tó gbáfẹ́ yẹn wọn ò sóò jáde wọn ò sóò bọ́ síta àwọn nǹkan wọn ò ń jẹ́ ó lè jẹ́ mọ́tò lẹ́lòmíì máa gbé jáde nínú wọn bọ̀ nínú àwa gíran federal táwọn fẹsẹ̀ rìn kiri nínú ẹ̀ka ó lémi lẹ́nu àkọ́kọ́ tó ń kọ́kọ́ rí èrò ẹ̀yìn àáfàá kọ̀ọ̀kan ni pé kí Fákànyìnsọ́lá káyé mi kó rí jágbajàgba nínú ẹ̀ka ìhun tẹ́ ẹ̀ ń rò sí mi ni pé bí mo ṣe ṣíjú yẹn bóyá ẹni tí ò ṣe é rí bóyá ẹni tí ò ṣe é fi hàn láwùjọ bóyá ẹni tó ṣe pé kò tiẹ̀ àṣà àti ṣe ìmúra Yorùbá gan kò ní yọ nínú ayé ẹ̀ ìhun tẹ́ ẹ̀ rò nìyẹn ìhun tẹ́ ẹ̀ rò ní pé ẹ̀ha ti tèmi kí n máa lo aṣọ ẹ̀ha kan fún 15 years gẹ́gẹ́ báwọn ìyàwó yín kan ṣe lò lánàá ìgbé ayé tẹ́ ẹ fẹ́ kí n lò nínú ẹ̀ha ni pé tálẹ́ǹtì tí mò ń lò ìkó jẹrà mọ́ mi nínú kò dẹ̀ lè jọ́ kò jọ́ ẹ sọ pé ó ti lọ so fáǹfààní ìwọ tó bá ń lọ advice mi pé kí n máa lò jáàbù tó bá ti fẹ́ kí Ṣàngó pa ẹ́ Ògúnláká yóò ṣùmọ̀lẹ̀ tó fẹ́ kó fẹ́ jẹ ìwẹ̀ stop sọ bẹ́ẹ̀ má ẹ̀ fà bá mi dárú àbáyẹ mọ́ o nítorí tí n bá sì ń lò jáàbù ègún yìí sì máa kàn ní èyí tí mo ṣe mo ṣẹ́yìn lápá ni expect ẹ mọ̀ pé ibi tí mo lè bayọ lélẹ́yìí àmọ́ ṣá mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mi òun ló tó torí pé mi gangan lára mi mọ̀ pé ó lè rí bẹ́ẹ̀ àfáà kan náà tún pè mí ó ní kìnìkan oníkan support oníkan máa dáwó jọ fún oní pé kìnìkan mo ní àkọ́kọ́ náà ṣégbà tí mo sọ pé ìran mi sínú ìran mi tẹ́ bá wà nínú ìran mi ẹ̀ ní sọ́ndẹ̀ ń sọ yìí àkọ́kọ́ náà ọpọlọ yín ò ṣiṣẹ́ torí yín bá pé tẹ́ wà sensible tọpọlọ yín pé kò yẹ kẹ́ ẹ pè mí kẹ́ ẹ máa sọ ọdún eléyìí láti yọ tí Fákànyìnsọ́lá láti wà lọ́nà mi rò pé mo gbé bùkátà mi wá báyàn rí lẹ́yìn pé mo fẹ́ ra fóònù o mo fẹ́ ra power bank o mo fẹ́ ra this mo fẹ́ ra that ẹ jẹ́ kí n tún sọ kan tó ṣẹlẹ̀ recently yìí bàbá mi kan wà bàbá Fákànyìnsọ́lá ni
wọ́n á kí mi wọ́n á kàn kí mi háì báwo ni àwọn ọmọ ẹ̀kọ́ kan wọ́n sì ní wáyé. àìmọye àánú tó yẹ kí n ti rí gbà tipẹ́tipẹ́ ẹni tó fẹ́ ṣe lóore dẹ̀ ẹni tó fẹ́ ṣe láàánú dà àìmọye nǹkan ni wọ́n ti bá pàdé nínú ẹ̀ka tó jẹ́ lẹ́hà. irú yìí tí mo sọ lájà yẹn bàbá mi yẹn ní wọ́n ní estate ni sájà yẹn wọ́n wá ń kọ́ bẹ̀ yẹn lọ lọ́wọ́ ìkọjá àjà lọ́hùn yẹn ni wọ́n kọ́ bẹ̀ yẹn lọ lọ́wọ́ wọ́n wá ní kí n lọ supervise àwọn tó wà ń bẹ̀ níjọ́ tí mo débẹ̀ ìrí bí wọ́n ti ṣe kọ́kọ́ ń wò mí lásán wọ́n ń wò pé ṣé èèyàn lélẹ́yìí ẹ understand gbogbo bí mo ṣe look cute mo ṣe ṣe àmọ̀ pé orí lọ bara ẹsẹ̀ ló ń sáré ibi orí ń gbé wa lọ kẹsẹ̀ má ṣì wà lọ́nà ṣé ẹ rí Facebook wọ́n ní face show your face Facebook náà pé kì í ṣe cover face ìjọ yẹn ni mo wá tún wò pé kábíyèsí Olódùmarè bọ́lá pé ohun tí mo ṣe fún ẹ̀yin mo fi appreciate ohun tó ṣe fún mi ní ọba tó ní mí fàánú kú fún mi ìgbà tí mo débẹ̀ ẹnìyẹn ń wò mí bí ẹni tí ò jẹ́ kankan bọ̀ǹgbà wọn sọ pé láńgbájá ló rán mi wá wò pé wàá o ó bẹ̀rẹ̀ sí ní pọ́n mi lé láti bẹ̀ wọ́n wá pé ẹnìyẹn wá ń jẹ́ pé àwọn náà mọ̀ pẹ̀lẹ́ àrán bá ní àláíláí àwọn security ò tiẹ̀ nígbà kí wọ́n wá supervise ní bíbá ṣe ti wá rí opportunity yẹn bọ́ àmọ́ tí wọ́n padà fún mi ní nǹkan kò dàbí pé ohun tí mo ṣiṣẹ́ fún yẹn ṣe understand nítorí wọ́n tó o bá fẹ́ sọ̀rọ̀ kó rò ó dáadáa mo lose a lot ẹni tó fẹ́ ṣe é lóore tí ò rójú ẹ how come èèmọ̀ àwọn èèyàn dẹ̀rẹ́lẹ̀ tó bá ti súnmẹ́lẹ̀ àwọn ti wò pé àwọn àfáà máa pa wọ́n ni ẹ jẹ́ kẹ́mi máa já yín tán o ohun tó ṣẹlẹ̀ sí mi ni tí wọ́n bá súnmọ́ yín èmi tí mo dẹ̀ jẹ́ business woman tẹ́lòmíì bá dé ṣọ́ọ̀bù mi but ẹnìkan ti dé ṣọ́ọ̀bù mi ní tó fẹ́ rajà bó ṣe sọ pé wíìzì ẹ̀ mo ní èmi ni o bí mo ṣe yọjú báyìí ni sorry o ló bá yí dà mo bá pè pé kí ló ṣẹlẹ̀ wá onírárá ẹ má wọ̀rì ó wá tó bí oṣù kan ọ̀rẹ́ nìyẹn fẹ́ rajà ó wá ní pé ẹnìkan ta àwọn Italian something mẹ́ẹ̀ jẹ́ káwọn lọ wọ́n wá sí ṣọ́ọ̀bù mi lẹ́nìyẹn bá ní òun ti dé bírí ẹnìyẹn ló yọ sún báwo ló ń ṣe máa rajà lọ́wọ́ ẹni tóun ò rojú ẹ̀ ẹnìyẹn wá sọ fún pé bó ṣe wà she's a good woman pé ẹ fi pé ẹ̀ka ló há nínú religion nílànà religion ni wọ́n ti ń ṣe kì í ṣe ọmọlúàbí lẹni tẹ́ ń wò yìí ọ̀gá iléeṣẹ́ ló sọ bẹ́ẹ̀ ọmọlúàbí ni but a lot àwọn ọmọọṣẹ́ àwọn gan fẹ́ wá síbí wá rajà is because of pé akọ́fọ̀ ojú kò jẹ́ kí wọ́n lè wá àwọn tí wọ́n dẹ̀ ń wá àwọn gbogbo èèyàn kan ló understand èmi ò dé tájú obìnrin ṣé rí ibi tọ́ba tó ní mí bá mi ṣe dé ọjọ́ ọkùnrin mò ń tà ẹni tí ọkùnrin òun ni mò ń tà gbogbo ohun tí mò ń tà tọkùnrin ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa wá sí ṣọ́ọ̀bù mi ẹlòmíì ò ní lè sọ fílíìsì ẹ̀ ẹlòmíì tó bá ti rí mi bá kàn nájà bọ́ta ẹnìkan tún ń ṣe experience ẹ̀ fún mi níjọ́ sáòdè tó kọjá lọ́hùn ó lẹ́lẹ́ àmúbá yín yọ̀ ẹ kú oríire ó lóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá mú yín ní kọ́sítọ́mà gangan ní báyìí òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa patronize yín dáadáa báyìí ni òun ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé èèyàn ni yín ẹ̀ kì í ṣèrò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti yín náà mo ní kí ló dé látijọ́ ìtẹ́ ẹ ti wà pẹ̀lú mi ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé èèyàn ni mí pé mi kì í ṣe èrò mo fẹ́ kí fáàyàn fẹ́ sí mi dáadáa ó lóun ò lè parọ́ fún mi àánú tó wà lára yín ló ń jẹ́ kóun máa wá òun ò mọ nǹkan tẹ́ ẹ jọ lójú òun la ṣe ń sọ pé àwọn lárúbáwá tí wọ́n kẹ́hà ìyàwó wọn ń ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ ti lọ sáàjì ẹ máa ń sọ fún wa ẹnu nílé níyàwó wọn máa ń wà ẹ̀ lè bàrà àwọn ọmọ wọn gan ta àwọn yẹn kátó kì í ṣe bí irú ìran wa mo rí sí ọ́n ṣí à fídíò sísà mi kan sí mi lánàá sísà mi tá à ń sọ yìí wọ́n ń blé gan ni wọ́n lò jáàbù black wọ́n sọ̀rọ̀ nípa àwọn ẹlẹ́yà pé wọn ò ní wọ bra gbogbo ọ̀yàn àyà wọn ló ti pẹlẹbẹ ohun tí wọ́n rí náà ń sọ ohun tó ń rí ni ṣẹ́rù Fákẹ́yìn Sọ́lá gbẹ̀mùgbẹ̀mù iná máa ní òní wọ bra kí ló fẹ́ fi kún ẹ wò bó ṣe kúnlẹ̀ bí ẹ̀fọ́ etí odò ẹ wò ó mùgbẹ̀mùgbẹ́ Ọlọ́run ò jẹ́ kí n ráre nínú ẹ̀ka láyé ti tèmi o àwọn tó dẹ̀ enjoy nínú ẹ̀ka pọ̀ gan àmọ́ ṣẹ́ni tí yà ń jẹ nínú ẹ̀ka ó pọ̀ jẹni tó enjoy lọ kí ni purpose of ìwọ tó káyàwó ẹ
tó ṣe pé oúnjẹ ọ̀sán kò bá talẹ́ tàálẹ́ ò bá tàárọ̀ tọ̀sán ò bá talẹ́. Àwọn dẹ̀lẹ́lẹ́ yìí ẹ ti jẹ́ kí wọ́n bímọ pẹrẹbẹ, ẹ ti sọ àdìsí fún wọn pé àná mọ́mọ́ sàlàsálà ó ní ẹ bímọ rẹpẹtẹ kí ìsìláàmù lè gbòòrò. Ìsìláàmù yẹn jogún lé bàbá tiẹ̀. Òòró bí wọ́n ṣe fẹ́ tó ọmọ tó fẹ́ bí ohun tẹ́ ẹ fi foolish àwọn obìnrin yẹn nìyẹn. Gbogbo women's ẹ fi finish wọn, ẹ foolish wọn pẹ̀lú ẹ̀. Ìsìláàmù yẹn gbó ẹ bímọ rẹpẹtẹ kí ìsìláàmù lè gbòòrò. Ẹ wá bímọ ẹ mọ̀ pé àsìkò èmi ló kàn yẹn ẹ mọ̀ pé ó máa dé. Gbogbo àwọn ọmọ ẹ rán wọn lọ sí school. Àwọn ọmọ yín wọ́n yàyàkuyà, ìmí àlọ́ṣọ lóṣó ń ta á dẹ̀ lo jẹ̀lìbáàbù lóríṣiríṣi. Ẹ̀ẹ́dẹ̀jẹ̀ károrí. Ẹni tó bá kátó ní kó hẹ́hà. Ẹni tó lọ́wọ́ bá bùkún òun ní kó ẹ̀há kì í ṣe pé òṣì. Ìnáwó ara ẹ̀há ohun tí mò ń wọ̀ ń gbà mí ó ju complete ohun tí mo wọ̀ yìí lọ, wọn ò recommend ẹ̀. Yá wọn ò recommend ẹ̀ rárá, wọn ò tiẹ̀ wé sí kankan. Ọjọ́ kan èmi àti ẹlẹ́yà ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi kan a máa ń lọ sí tàlímù ìkójọpọ̀ àwọn obìnrin àwa ń bọ̀ lọ́dún yẹn lọ́hùn, àti pé wọ́n máa ń sọ ní tàlímù lọ́dún yẹn lọ́hùn pé ẹ̀wọ̀n nílé ayé jó fún nígbàgbọ́ òdodo, pé ká má wà ayé mọ́yà. Èmi máa ń sọ fún wọn bẹ̀ pé mi máa ń já wọn tán pé ẹ wá, èmi ò wá ṣẹ̀wọ̀n nínú ayé, mo wá lògo tèmi ni. Ẹnìkan ní bẹ́ẹ̀ tí ẹ rí oyèrò wọ́n dẹ̀ tún máa ń pè mí ní NAFDAC. Yeah, I'm a NAFDAC woman. So ìjọ yẹn òjò wá ń rọ̀, ibi tá a fẹ́ gbà kọjá flood omi yẹn ó pọ̀ gan. Àwa débẹ̀ àwọn bọ́ìsì tó ń gọ̀kadà yẹn wá ń wò wá lọ́ọ̀kan pé báwo làwọn pípù ṣe fẹ́ kọjá. Ẹnìkan bá súnmọ́ pé ó dẹ̀ sàlámà pé sàwọn lè kọ́ńtù láì àdẹ̀dá lọ báwo lè fẹ́ kọjá, ẹ jẹ́ kó ń gbé yín kọjá. Woman yẹn lọ́wọ́ kọ́ sọ pé rárá o kò lè fọwọ́ kàn wá kó má gbé wá kíníkan ìgbà. Mo ní ó dáa. Ṣé ẹ rí èmi tèmi èmi willingly ẹ wá gbé mi kọjá. Àti ilẹ̀ ní brainwashing yìí ò ti wà ní ọpọlọ tèmi o, tọ́nà sọ pé wọn gbọ́dọ̀ fọwọ́ kọ lẹ́yà, wọn gbọ́dọ̀ ṣe báyìí sẹ́lẹ̀yà, wọn gbọ́dọ̀ ṣe tẹ́lẹ̀yà. Ìkan níbi ṣọ́ọ̀bù mi ẹnìkan sọ mi lọ sí ṣọ́ọ̀bù níjọ́ yẹn, wọ́n lẹ́lẹ́hà yẹn ó ṣubú lórí ọ̀kadà ó dẹ̀ síjú délẹ̀. Gbogbo èèyàn tó fẹ́ gbé ṣe ló ń ṣàwùsùbìláì àwùsùbìláì ẹ má fọwọ́ kàn wọn àwùsùbìláì ó dẹ̀ wálẹ̀ ńbẹ̀. Kí ló dé? Ṣẹ́sì nìyẹn. Ẹ̀yin náà lẹ́sọ wọn pé tí làlúrí bá dé àwọn nǹkan kan àtọ́ pé tí làlúrí ẹ̀ bá dé làlúrí ní ìdààmú ìdojúkọ tó bá dé o gbọ́dọ̀ wẹni tó máa assist ẹ. Fún story tí mò ń sọ lọ lẹ́nìyẹn bá ní kì í ṣe pé òun máa gbé yín kóun kàn fà yín nítorí omi yìí ni. Ló bá ní ọ̀sùnbílẹ̀ mi ṣe tọ́rọ jí ọjà kéwú lọ. Èmi ò kú kéwú, ẹ̀jẹ̀ Yorùbá dẹ̀ wà lára tèmi, mo dẹ̀ wò pé àníyàn ni nǹkan. Ṣé ọwọ́ tó bẹ́ẹ̀ fi kàn mí yẹn sì ṣé yẹn ṣe pé bóyá ó fọ́ mi lẹ́nu ni àbó ṣe yẹn kan sí mi. Èmi bá mo ní ẹ máa bọ̀ ẹ wá mẹ́mi àwọn ọkùnrin méjì dẹ̀ ni mo ní kán pé mẹ́rin, mo ní káwọn kan faṣọ jẹ̀lẹ̀ bábà torí tọwọ́ mi bá já kán lè faṣọ wọ́ mi. Àwọn méjì fọwọ́ mi, ẹnìkan wà lẹ́yìn mi tí yẹn báàkì mi tó dúró, wọ́n wá ní kí n la itan mi méjèèjì mo ṣàfi kọjá nínú omi yẹn. Mo lọ́lọ́run ò ṣe, gbogbo wọn dẹ̀ kí mi, wọ́n ní ẹ káre ń ti yín Yorùbá lẹ́yìn, bóyá ni ẹnìkejì yìí jẹ́ Yorùbá, mo ní mi ò tiẹ̀ mọ ìlú ibi tó ń ṣe, mò ń bọ́rọ̀ bẹ lóògùn. It's because of too much of brainwashing tí wọ́n ti sọ fún wọn. Ẹlòmíì ti kúkú sàrà nínú ẹ̀ka nítorí pé kò kọ bí ara sí ìgbésẹ̀ tó yẹ kó gbé kó fi succeed. Àníyàn lọ́ba tó ní wá fẹ́ wò náà, àníyàn ẹni tó bá wà láníyàn ẹni. Ẹnìkan níjọ́ kan òun jókòó síwájú mọ́tò ọlọ́kadà ń ju jíà ó wá ń fọwọ́ kan tán tòun. Mo wá sọ mo níṣẹ́rù tán yìí náà ń fọwọ́ kan. Ìtàn tó nẹ́ran nú gan kòkò tí àdmáyẹ̀ talkless of ìtàn tó jẹ́ kìkì egun yìí. Ìhun tẹ́mi yín lọ ni. Ìhun tẹ́mi yín ibi tẹ́mi yín lọ òun lẹ fi sọ̀rọ̀. Kò síbẹ̀ máa wà níwájú mọ́tò ẹ̀yin méjì tó bá ń ju jíà dandan ni kọ́wọ́ ẹ̀ kàn ẹ́. Ẹni tó ń ju jíà gan kò mọ̀ pọ̀wọ́ ẹ̀ owó òun kan bí kankan. Àṣàwọ̀ sẹ́yìn ẹnì kejì tó sọ pé kán má mú òun ló bá ga tán sínú omi ló bá ń bọ̀. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé tí wọ́n bá gbé àwọn kinní snap báyìí síbi orí culvert àbí níbi orí gọ́tà àwọn ọkọ̀ kan máa ń wà ní àárín ẹ̀. Bàtàrà alẹ́ mi tó máa gbé ẹsẹ̀ báyà fi jù wà inú kinní ẹ̀ ló lọ kẹsẹ̀ sí, bàtà kan yọbọ́ ó de ní. Èmi kúkú fọwọ́ lẹ́rán ni. Ibi tí wọ́n ti mú mi kọjá gan inú wọn náà ló tún lọ ra bottle water fún mi tó mo fi ṣọ̀sẹ̀. Inú àwọn boys yẹn
níbi tí àpọ́nlé wà fẹ́mi dé nínú ẹ̀mí ìsọtẹ́lómi kò dẹ̀ síbi tí màá lọ́wọ́ máa pọ́n mi lé ni ẹlẹ́yà ẹ ṣe báyìí ẹlẹ́yà ẹ wá jókòó ẹlẹ́yà ìrínisí nìsọ ní lọ́jọ́ ìsunkun símú nígbẹ́tẹ̀ga bó o bá ṣe rìn ló ṣe máa kù ẹ̀ má torí ipò jẹ́lẹ́yà má torí ipò jẹ́ni tó bojú kó rìnrìn òṣì kó kò ṣiṣẹ́ kí n má sọ̀rọ̀ jù ìgbà tó máa gbẹ́sẹ̀ kejì awó lọ tó bá di pìpìpì gbàgbà gbùgbùgbùgbù gbàgbà àwọn tó ní kán má mú alápáfapẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ olórí forí mo ní ohun tó yẹ kẹ́ ẹ ti fọ̀rọ̀ ṣe kán rọra mú yín kọjá ẹni wọn ní kó ṣe tó olóhùn ò ṣe tó lóhùn àbùrọ̀ tó ṣe tó tòótọ́ ṣé ẹ rí gbogbo nǹkan téèyàn bá ti mọ̀ jù àkóbá máa wà bó o bá nímọ̀ jù àkóbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó o bá fẹ́yìn jù àkóbá máa bá ẹ bó o mọ̀ ń jẹ́ jù àkóbá máa bá ẹ kò sí gbogbo ohun tó lọ́wọ́ bá dá sáyé láyé yìí tí jù bá ti wọ̀ àkóbá máa tẹ̀lé ni ẹ worú èmi sèmi ní kán mú mi kọjá lẹ́lẹ́rọ̀ dé wílílì dé ó dẹ̀ bọ́ sí rọrùn mélòó ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni àdójúkọ bí náà tún wà àmọ́ ṣá kò síbi tí Fákẹ́yìnsọ́lá dé láyé kán rí mi láàrin ẹgbẹ̀rún ẹlẹ́yà wọ́n fún mi lọ́wọ́ ti tèmi nítorí pé ìmúra sí mi jẹ̀lúbáàbù ti máa lò èmi ò dẹ̀ ń sọ̀rọ̀ lo slippers mi ń lo àwọn gold bàtà gíga rárá o mo máa ń gara ni sneakers ni máa ń sọ̀lò máa lo sneakers tó bá lá tí máa fẹ́ lo canvas náà máa lò yìí tó dúró re tí máa dúró re tí máa gbé bọ́dì mo dẹ̀ máa ń lo joggers sísàlẹ̀ ọ̀ kí n lo pine trouser ọ̀ jean kí n dẹ̀ lo camisole sínú ẹ̀ so màá dẹ̀ páàkì gbogbo dédé náà á dúró re èmi ò torí èèyàn ṣe torí ẹlẹ́dàá mi ni ẹlòmíì nǹkan tó bá ti ń wo structure ẹ̀ nínú ẹ̀ka gan ẹ̀ tí máa wò pé kí ló fẹ́ wà lábẹ́ kínní ẹ fẹ́ obìnrin sílé ẹ̀ tọ́jú ẹ̀ ta ló lóun ṣe program ó láwọn ẹlẹ́yà ṣe this so they ṣe that èmi tiẹ̀ tún fẹ́ private ṣáà ìta lọ́lọ́run ni mo rí sísítà mi tí wọ́n sọ̀rọ̀ ohun tí sísítà yẹn sọ ọ̀rọ̀ yẹn bọ́ gan wọ́n ní gbogbo yan gbá yan ọ̀lẹ́ ti mú tán ẹ̀yẹ lẹ́nu ṣoṣo bí ẹnu àgè bí àgé ìkírun wọ́n lè jẹ ẹnu dé ní ẹ fa gbogbo omi inú ẹ̀gbẹ́ tán ẹ wá sọ wọ́n so gọ̀ọ̀dù èyí tẹ́ sọ pé ẹ fi kíní ẹ fi jihadi ni tẹ́ bá dẹ̀ máa sọ ẹ̀ ní kìkì nẹ́sẹ̀ iná fẹ́ bá wà lùjọ́ náà how lọ́nà wo náà fi fẹ́ bá wà lùjọ́ náà kìkì nẹ́sẹ̀ tí ń gbọ́dọ̀ ìpẹ́ yìí tẹ́ ẹ ní kìkì nẹ́sẹ̀ gan ẹ̀ násẹ̀sì sí àlùjọ́ náà ẹ ti fọ̀rọ̀ ẹnu ẹ ti fi ba yé àwọn ẹni ẹlẹ́ni jẹ́ ẹ ti sọ wọ́n so gọ̀ọ̀dù ẹ ti fọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ṣọ́ ògúròdo ẹ ti gba sátidé lọ́wọ́ ẹ ti gbé sunday lé wọn lọ́wọ́ ọmọ ọkọ wá jáde ẹ wá fẹ́ dìde ogun sẹ́mi bẹ́ẹ̀ bá wá pé ẹ̀ ní wá lọ ẹ gbà mí sọ fún yín ọmọ ọkọ Yorùbá lèmi ìyá yín ni mo dẹ̀ jẹ́ ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè I'm your mother I'm your grandfather ìyá yín lèmi jẹ́ kí ni ohun tó ṣe kí la ní kó ṣe ni tí ò ṣe ni ẹ wá mú excuse ẹ orúkọ tẹ́ ń jẹ́ kí ni yẹn fi kan bàbá ńlá kú yín Yorùbá ni mí Fákẹ́yìnsọ́lá ni Fákẹ́yìnsọ́lá ni bí ṣe máa jẹ́ lọ ni ẹ Pàṣọ ní orúkọ tó bá wọ mọ̀ la máa ń jẹ́ lẹ́yìn yóò di gbẹ̀ngbẹ̀rẹ́ kìdí gbẹ̀ngbẹ̀rẹ́ gidigidi gbẹ̀ngbẹ̀rẹ́ orúkọ tí màmá jẹ́ ni ẹ nítorí pé mo ṣe ń sọ wípé mo dúpẹ́ lọ́wọ́ Ifá Ọ̀rúnmìlà ó ṣe ẹlẹ́rìí ìpè o àtórí ẹni tí ó sunwọ̀n ṣe Ifá ó ṣe Ọ̀rúnmìlà ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ìwò awẹ́dẹ́ kó tó wẹ mọ́ yéyé omi ọ̀tá ẹ̀rí àgbáyéyé ìyá mi lọ́ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ o tútù là ń bálé olúwẹ̀rí omi ní mi o ẹni bá bínú Fákẹ́yìnsọ́lá omi á kùn nínú ẹni bá sọ̀rọ̀ òdì sáyé mi omi á kùn nínú ẹni bá ní kí n rajò kí má máa dé o omi á gbé gbogbo wọn lọ omi làbùwẹ̀ omi làbùmú omi làṣẹ TV omi làṣẹ o àṣẹ omi ò kéré rárá omi làṣẹ o omi làbùwẹ̀ omi làbùmú omi làṣẹ ṣẹ̀rí pé orúkọ péèjì mi ò kò ṣeré rárá orúkọ péèjì mi ò kò bérédé rárá orúkọ tí mo padà ń jẹ lórí péèjì mi omi làṣẹ bẹ́ẹ̀ bá bínú Fákẹ́yìnsọ́lá omi agbòdì lára yìí
tẹ́ bá bínú Ọ̀ṣun níkẹ́ omi àgbòdì lára yín gbogbo ẹni bá fojú burúkú omi àgbòdì lára yín yéyé ni mi ò parọ́ rárá yéyé ni mi ò fi bò rárá yéyé ni mi àbíamọ ni mi yéyé ni mi ìyálàyà ni mo jẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan mi ò kì í ṣọmọ lárúbáwá Yorùbá ṣáà ni mi Yorùbá nìran mi Yorùbá lọkọ tí mo fẹ́ Yorùbá lọmọ tí mo bí Yorùbá ní ìyá mi Yorùbá ní bàbá mi Yorùbá ni mí Yorùbá nìran mi most of ẹ̀yin àfà ẹ jẹ́ kí n tún sọ nǹkan kan fún yín ṣé rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ti rí this is my natural face ìyá yín lélẹ̀ iṣẹ́ ti rí mi kún makeup mi kẹ́ni tì ẹ ti rí mi mo tún sweat gan so ẹ ti sọ fún mi pé mo kún pancake níjọ́ wo ni ọ̀pọ̀lọpọ̀ yín ó yẹ kẹ́ ẹ fa àwọn ìyàwó yín ṣoògùn owó ni àmọ́ ṣá too much of selfish ó ti bà ayé yín jẹ́ ó yẹ kẹ́ ẹ fi àwọn ìyàwó yín ṣoògùn owó ni kì í ṣe pé ẹ máa gbé gbálé wọn lórí kẹ́ ẹ máa tọ́jú wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ ọkọ tèmi fèmi ṣoògùn owó ni àánú dẹ̀ ń bá gbé ní gbogbo ọ̀nà ní gbogbo ìyà ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà ní gbogbo ìgbà gbogbo ẹni bá náwó sí Fákànyìnsọ́lá mo tún ń tu sọ tó o bá sọ mi pé gbà tí àlékún ò bá bá ẹ padà wá bá mi yèyé lèmi èmi kọjá pé bá pé kíní ọmọ ẹlẹ́gbẹ́ ni mí so I'm proud to my ẹgbẹ́ mi èmi proud pẹ̀lú ẹgbẹ́ ti tèmi èmi ò ṣẹgbẹ́ òṣì mi ì ṣẹgbẹ́ ẹ̀yà mi ì ṣẹgbẹ́ apamọ́jẹ mi ì ṣẹgbẹ́ agbé ara ẹmọ ni mí ara ẹmọ lèmi ìwọ tí Fákànyìnsọ́lá bá yọ́nú sí ìdùnnú bẹ́ẹ̀ títí kọjá títí dalẹ́ ìwọ tí bá fẹnu òdì sọ̀rọ̀ sí nǹkan ṣe é pìtìpìtì máa bá inú ayé nítorí ọmọ sọ pé ìwọ tó o bá fẹ́ wá kó ròore dáadáa pébi tí mò ń lọ ìṣe mo ti dágbére ńlé nítorí pé nǹkan máa ṣe wàá rìnrìn àjò alọ́ọ̀dẹ gbàtà wà nínú ẹ̀ka lánàá kò sí ohun tẹ́ ẹ̀ fi mí wí kò sí ohun tẹ́ ẹ̀ fi mí wé ìtọ́ máa ṣì la wà ẹ̀ ní dúró wò ó tán ìrírí mi nínú ẹ̀ka kò kéré rárá mo tiẹ̀ kí bàbá mi àwọn kan ló tún ṣe léyìí o náà ní Fákànyìnsọ́lá ọyá ọmọ àwa dìlífà ẹ̀ fún ẹ àwọn náà tún rè ṣẹ́ rí mi ẹ wò mí ẹ tún mi wò wọ́n fi costume sí àwọn náà fi gbogbo costume yìí sí náà fi lẹ̀kẹ̀ sí wọ́n nítorí gbogbo ẹ̀ dúró re lára ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ṣe yín ò ní dúró gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó sí Fákànyìnsọ́lá àánú àmà bá yín gbé pìtìpìtì òní bá yín o òkè lẹ́wọ̀ ẹ̀ ní jábọ́ láṣẹ Elédùmarè tẹ́ ẹ bá ń wa ẹ̀ máa rí tẹ́ ẹ bá ń bù ọwọ́ yín á máa tó láṣẹ Elédùmarè gbogbo ìrírí yín nínú ayé á padà di ayọ̀ fún yín ni òkè ní gbogbo yín wà ẹ̀ ní jábọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá pè mí tẹ́ ẹ ń ṣèṣúre fún mi àánú kan tẹ́ ẹ̀rọ kan á bá gbogbo yín gbé mi ì jẹ́ anybody ní explanation kẹ́nibọ̀dì má pè mí pé kí ló dé tí mo fi ẹ̀ka sílẹ̀ ẹni bá pè mí starting from today máa ṣépè fún máa fògùn ṣépè fún máa fi èṣù ọláàlú ṣépè fún ẹ má pè mí mi ìfẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni àfa àfẹnitórí ẹ̀ bá pé tọpọlọ yín ṣiṣẹ́ so mo ti fún Kasmon ní wọ́n nì kó má jáde ẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ rí pé kò jáde náà nítorí bí n ṣe wà yìí ẹni bá rí mi tó lóhun òré èèyàn tàbó sọ pé ó tún kù nǹkan kan tóun tún fẹ́ ṣe fún mi tàbó bá bínú sí mi ìbínú àbá pìtìpìtì àbá ìwọ tó bá fẹ́ jáde fún mi rò ó dáadáa mo dẹ̀ kí Yàyà Gàmbàrí orí ọmọ yẹn pé làákàyè ẹ̀ ṣiṣẹ́ orí ẹ̀ fapo ọmọ yẹn ní ẹlẹ́yà sọ pé òun ò ṣe ẹ̀há mọ́ kọ́tsọ̀ lárúbáwá ni kí wá ní pọ́blẹ́mù yín kí ni ìṣòro kí nìyẹn fi dìjà kí ló fi dìnira kí ló fi dìnira ọwọ́ ẹ̀rọ ni mo bá wọlé mi ní fẹ́ pé kí n change ẹ̀mọ́ yín lọ tí n bá change ẹ̀mọ́ yín lọ́wọ́ ẹ̀ ní dúró wò ó tán o starting from today ìmúra yẹn ó máa wà normal ẹ má wọrí ọjọ́ méjì tí máa fi ya gèlè náà lélẹ́yìn ẹ ti gbọ́ pé kán lè mọ̀ pé ó wà ń bẹ̀ ṣe rí pé gèlè eléyìí ó dúró re kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún kí ni n ta ní kó ṣe ni tí ò ṣe ni ẹ kì í ṣọkọ lé mi kí wá ní wàhálà yín kí ni ìdààmú kí ni ìṣòro ìgbà mo ṣíjú àwọn ará àdúgbò mi ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá kí mi nílé pé
àwọn gbọ́pọ̀ rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni mi ìdẹ̀lu ẹ̀há mọ́ wọn ń tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ẹni bá máa bú mi ò lè bú mi lójú mi káàbọ̀ síbọ̀sì ẹni bá ṣe ohun kọ̀kọ̀ ló máa kíyèsí ẹ̀yìnkùlé Ifákànyìnsọ́lá náà ṣe ohun kọ̀kọ̀ èmi ò kíyèsí ẹ̀yìnkùlé ìyìn sì sọ pé kéèyàn má bú mi bó ṣe rere wọn á bú ẹ bó ṣe kanjú tó kù dandan ni kán bú ẹ o ò lè mọ ogún mọ́ tẹ̀ kíyẹn ewùrà má lẹ mọ́ ọmọ Adéyẹmọ tó dìde fún Yorùbá ṣé wọn ò bú wọn fẹ́ẹ́ bú pa wọn fẹ́ẹ́ bú pa ẹlẹ́bọ ni ẹni gbá ni aláwo ni ẹ̀yin tẹ́ ẹ̀ ṣẹbọ kí lẹ bá bọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣẹbọ tẹ́ ẹ gbá bò sí dání ṣẹlẹ́bọ ò bẹ́ta yín ṣẹlẹ́bọ ò bẹ́ta yín àbòsí àbòmọ́rú ẹ̀yin lẹ máa rẹ́ni dẹ́ ẹ̀yin lẹ máa rẹ́ni tí ò dá ẹ̀ ń bára yín jà kílàtú wá ń fà ọ̀run lọ̀rọ̀ yóò ṣe jèmi lójúmọ́ lórí nẹ́ẹ̀tì ẹ̀ ń bára yín jà koro sí koro kílà wá ń fà so ẹ má wàá fẹ́ mi o kí kálukú kó mèṣọ́nùgún èdè yíbò ni ẹ mèṣọ́nùgún ẹ mèṣọ́nùgún kẹ dúró lórí ilé yín ẹ dúró lórí ilé yín ó ti yé ẹ ti ní ogún níyín ní ìsìláàmù ogún níyín ní gbogbo ẹ adẹ̀wò yín títí ẹ sínú ẹni tó fàlàáfíà ṣẹ̀sìn ẹ sínú ẹni tó fàlàáfíà ṣẹ̀sìn ẹ sínú wọn náà ẹ fàlàáfíà ṣẹ̀sìn ẹ fi wà kẹ́sìn ẹ wo ibi tí gbogbo ẹ dojú dé sí ẹ ti ṣẹ̀sìn di mẹ́ta múrí kan máwọn èèyàn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ti kó nínú ìsìláàmù kálukú ti yá lọ ṣẹbẹ́ ẹ̀rẹ́ nìkan tó ṣe fídíò tó ní àwọn òtí ẹ̀rẹ́ èèyàn mọ́nú mọ́ṣáláṣí ish mo bá yín bù ẹ mẹ́yẹ bọ̀ lápò ni tẹ́ bá dójú gbàgàdé tán ẹ wá mọ̀ pé fún ara yín lẹ fọwọ́ ara yín lẹ fi jálé agbọ́n mọ́ra yín lórí gbogbo gbà yẹn ẹ mọ̀ pé fún ara yín òun lẹ fọwọ́ ara yín lẹ fi jálé agbọ́n nítorí pé mi ìmọ̀ ṣòro yín mo lo ẹ̀ha mi ilẹ̀ ẹ̀ha mọ́ kí ló dé tó fi fẹ̀ha lẹ̀ kí ló dé tó fi ṣe léyìí kí ló dé tó fi ṣe tọ̀hún yẹgbẹ́ kì í ṣe Islam mọ́ kì í ṣe bí kí ló dé àṣẹ burúkú ẹ̀kú aráàfù kí ni tiyín kí ni ìṣòro yín ẹ̀yin wá rò pé mo lè praise Islam lórí péjì kojọ́ ó ti dàbí sẹ́yìn tẹ́gùn fi ṣọ àná kan tá à ń sálámọ̀ iná àmọ́ sálámọ̀ àná kan tá a ṣe léyè sọ pé kò sí kí ni kì í ṣe Islam ẹnìkan dẹ̀ tún sọ nínú comment section last kìíní o bá a ṣe lọ ó ní mò ń wọ́kọ ni mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ẹ join live program yín join àti tèmi wọ́n kó fún wòtòwòtò ni wọ́n ní tó bá wá ń wọ́kọ ṣerú wọ ní ń wá àbò ń wárú bàbá ńlá kú ẹ àbò ń wárú àfa ẹ ó yá ọmọ ọ̀sán yín ló ń kó pọ́npọ́ báyẹn tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ ní gbèsè sunkún símú ní gbẹ́tẹ̀gà bẹ́ẹ̀ bá ṣe gbé wá fún yín àwọn tèmi wà lábẹ́ comment section ó máa fún yín jẹ́ wòtòwòtò ìjà tó ti ẹ̀ ṣẹlẹ̀ ní comment section tó lọ yẹn mo appreciate gbogbo ọmọ ọkọ Yorùbá táwọn ọmọ àlè táwọn sọ ìtàn bá ti gbórí wọlé tán ti sọ̀rọ̀ kan báyìí wọ́n kó fún wọn ní kóbà wọ́n kó fún wọn ní kóbà kí ló dé ohun tó yẹ kẹ́ ẹ rán nù Islam pọ̀ ju ti Fákànyìnsọ́lá orúkọ yẹn ló ṣàǹfọ́ yín lórí máa jẹ́ títí dọjọ́ ọkú ni o máa jẹ títí dọjọ́ ọkú ni ó ti yé Fákànyìnsọ́lá ni bàbá jẹ́ lọ bẹ́ẹ̀ bá fẹ́ kú ẹ kú ẹ̀yin kọ́ la láṣẹ mi ẹ̀yin kọ́ ni mo fẹ́ wá jábọ̀ fún Yorùbá ni mí Yorùbá nìran mi ọba tó ni mí ló mọ bó ṣe tò nítorí pé látijọ́ tí mo ti ń jó orúkọ yẹn ara dẹ̀ mi o ìgbésí ayé mi rọrùn fún mi gan ni Ifá tó kọyìn sínú ọlá ìfá àti ọ̀rọ̀ kan ni mo rántí ìdẹ̀dí dárúkọ ẹnìyẹn àfáyé ní ẹ̀ẹ́dẹ̀jọ orúkọ yẹn tẹ́ bá tiẹ̀ lè sọ pé Ọlọ́run kọyìn sínú ọlá Ọlọ́run ló kọyìn sínú Ifá ní Ifá fi kọyìn sóyin sínú ọlá bá kọyìn sọ mi ṣe ẹ̀wọ̀n pé mo ti ẹ̀ bàbàrà lójú àwọn àfá ẹ wá bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ èmi ẹ̀ ń pè mí ìgbà tí ẹ ti ń blackmail mi láti 2022 láti 2020 tẹ́ ti ń bú mi ẹ mọ̀ gbà yẹn ẹlẹ́bọ ní ìsìnkílẹ̀ máa pè mí ẹ bá ní Fákànyìnsọ́lá ẹlẹ́bọ wọn lórí yín ọpọlọ yín ti dá èèyàn lóhun Fákànyìnsọ́lá ẹtún ẹlẹ́bọ orúkọ tí mo dá fáwọn àǹfààní níbi fìdáwò bàbá mi kọ́kọ́ wojú mi pé Gíran Federal ẹlẹ́hàá yìí irú ikú oyè ọba ìlú wá sí òun náà ti rí pé gbangbádẹkù kedere bẹ̀ wò ìjọba máa délùú yẹn ẹ bá ń gbọ́ pé ó dé padà ó ń blé gbẹ̀
òun náà rò pé òun lè pa mí ni ó ṣí ó ba nítorí pé ọmọ ọkọ Yorùbá ni mí o mo fẹ́ràn ìran mi o mo fẹ́ràn ìran mi gan ni nítorí pé mo ti kú rí mo tún padà wá ni yéyé ni mi o Àṣàbí Adé yéyé ni mi o Ọ̀ṣúnìkẹ́ Aláṣàbí o yèyé ni mi ìyá ni mi o ẹni bá bínú mi ó bínú omi ẹni bá sọ̀rọ̀ aburú sí mi omi agbòdì lára gbogbo wọn omi yóò ṣe o Ọ̀ṣun ó ṣe omi yóò ṣe o Ọ̀ṣun ó ṣe o Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ o ọlọ́ọ̀yà ayùn o awẹ́dẹ́ kó tó wẹ mọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ifá o Ọ̀rúnmìlà ó ṣe. mo sọ fún yín pé mi praise ẹni ẹlẹ́ni mọ́. I want to praise my ancestors. Ṣé gbogbo àwọn ancestors wa mama praise wọn kò dá mi dúró rárá. Oore lẹ ṣe fún mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń blackmail mi lánàá. Tí mò ń ṣe fà, tí mò ń ṣe fò. Àfìgbà tẹ́ jẹ́ kí n lọ kọ́fá. Mo ti lọ kọ́fá. Ojí ògbè bàbá fá èmi ni ògbè. Mo ti lọ kọ́fá. Ẹ fẹ́ gbọ́. Mo ti lọ iléèwé fá. Kò sí nǹkan. Àná lọ sílé kéwú ẹni gbogbo ẹni tó kọ́ wa ń kéwú orí wọn ò pè kò dẹ̀ sí wàhálà àwa dẹ̀ ti bá wọn ìran tiwa lọ ìran mi ìran aládé ìran Ògún ìran Ṣàngó ìran Ọya ìran Fá ìran Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ìran Èṣù Ọláàlú gbogbo ẹni bá jẹ́ ọmọ ọkọ Yorùbá DNA yẹn ó bá máa hàn nínú ẹ̀jẹ̀ Yorùbá lèmi mi ì dẹ̀ fìgbà kan blackmail àfáà kan rí mi ì dárúkọ yín rí lẹ́yìn Múfútì Ìwó yẹn àti ọba Rashid Ìwó ó tán mi ìfìgbà kan wá dárúkọ yín mi ìfún yín ní priority kankan gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ sí mi lọ mi ì lè gbé yín mi ì lè play yín bí torí bí kò yẹ kọ́ ọmọ ọkọ Yorùbá kó tiẹ̀ máa gbọ́ yín lórí áàpù yìí nítorí pé aṣòṣìmámọ̀ ní aṣorí burúkú má fura ìwọ tó bá fẹ́ bú mi rò ó dáadáa nítorí pé ògo adúláwọ̀ ni mí Ìfàkànyìnsọ́lá Aláṣàbí ò ní kú ní kékeré torí wo tí wọ́n ń wọ àparò ni bíi kábídálà orí ẹyẹ ni ò pẹyẹ gbogbo ẹni bá ní ikú ẹ máa ṣáájú mi kú tán pátápátá ẹni bá ní kí n ràjò kí n máa dé omi ò ní dé bá gbogbo yín o Ìfàkànyìnsọ́lá Aláṣàbí Ọ̀ṣúnìkẹ́ ìyá gbogbo wọn yèyé ni mí ọmọ Ọ̀ṣun ni mí ọdún Ọ̀ṣun tó ń bọ̀ lọ́nà yìí Ìfàkànyìnsọ́lá máa gbórí wọlé màá wà lọ kí ìyá mi Olúwẹ̀rí ìyá mi Olúwẹ̀rí Màgòdù ìyá mi Olúwẹ̀rí má padà lẹ́yìn mi kó máa tètè máa bá mi ṣe mo ti gbóúnjẹ fẹ́gbẹ́ mo tún gbà wò bọ̀ o ẹgbẹ́ mi dúró tì mí o wọ́n fìgbà kankan fi mí sílẹ̀ rí rárá. Hello. WhatsApp ní kẹ́ ẹ ti pè WhatsApp ni mo connect mọ́lẹ̀ ẹ lè pè wọlé ẹ ṣé gan. nítorí pé ìyàwó àfà tó jẹ́lẹ́gbẹ́ wọ́n wà dáadáa àfà gan tó jọmọ́ ẹlẹ́gbẹ́ wọn níyè rárá àmọ́ ṣé mi ò ní fọwọ́ sí júwe lé bàbá mi iṣẹ́ àtàṣà Yorùbá màmá gbé lárugẹ títí dọjọ́ alẹ́ ẹni bá sọ pé Yorùbá kò sí nínú sílábọ̀sì gbogbo àgbáyé èmi mọ̀ràn mi gbogbo ìran mi ló mọ̀ mí pátápátá èmi mọ̀ràn ti tèmi ìran mi dẹ̀ mọ̀ mí ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ẹ ṣé mo dúpẹ́ bí tẹ́ ẹ support mi dé ẹ ṣé gan ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ fún mi ní full support nítorí pé kò rọrùn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ náwó sí mi mo tún sì ní ìdí support yín ó ti yé ẹnìkan ló pè mí pé Fàkànyìnsọ́lá ó yá eléyìí ó yá fi sínú studio ẹ̀ àwọn kan ló pè mí pé aṣọ rẹ̀ ó yá àdìrífẹ̀ fún ẹ àwọn kan ló sọ pé send account ẹ ká fún ẹ lówó mo ní ìdí support yín I still need the support more support mo sì ní ìdí ẹ jọ̀ọ́ ẹ support mi ó ti yé ẹ support mi èmi dẹ̀ sì fẹ́ ra mọ́tò àfọ́ àmírù jẹ́sẹ̀ àfọ́ àmírù jẹ́sẹ̀ aláì ẹ̀ka tí mo ṣí yóò dùn àfọ́ àyẹ̀ bàjẹ́ ó gbóná lára wọn sáré bọ́ọ̀sì àwọn yà sọ̀rọ̀
gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ tí ò nẹ́tẹ́sì kò wà láì kò ní mí lójú àwọn ọmọ ọkọ Yorùbá ọlọ́ọ̀ba kò ní mí nì rárá kò ní mí nì ọlọ́ọ̀ kìíní kan kì í ṣe torí hẹ́ẹ̀tì ló bá jẹ́ torí hẹ́ẹ̀tì ó yẹ kí wọ́n lè fi àná tún bẹ̀rẹ̀ sọ pé kí n máa lọ bójú padà mo náà fa ẹ wà náà kí ló ṣẹlẹ̀ gangan ìyẹn ti lọ ti bódò tó ń ṣọlọ tí n bá ṣe á ṣe pé mo tún fẹ́ blackmail Islam ni mi ì dẹ̀ ṣe bẹ́ẹ̀ ìyẹn ti lọ àti wà ní gbangba wálíà mo kí ṣèkì akéwùgbàgbé òde àtẹ̀yìn ẹ̀fọ́ àdáadáa ńlẹ̀ Yorùbá mo kí yín mo kẹ́yìn tẹ́ ẹ nọ́mà ẹ̀yin tẹ́ ẹ dúró re ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ti bí bàbá àti ìyá yín tẹ́ ẹ dẹ̀ fẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ tẹ́ ẹ ń fẹ́ ká gbòmìnira mo kí yín ṣé ara yín ṣàkùṣàkù tẹ́ ẹ dúró pé àníran Yorùbá ò ní bọ́ lóko ẹrú àrọ́mọdọ́mọ yín máa ṣẹrú ni o àṣẹ́gun gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún mi ní support mo kí yín ẹ̀yin tẹ́ ń love ẹ̀yin tẹ́ ń like ẹ̀yin tẹ́ ń share ẹ̀yin tẹ́ ń bo tó ń lọ fà tí mo fi di amúlùdùn inú mi dùn ìtàláwà amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi dùn ẹ̀wọ̀n eléyìí náà ń pè ní ọmọ àlàta àwa gangan ló ń jẹ́ bẹ́ẹ̀ so Olódùmarè á pa gbogbo wa mọ́ mo ti ṣí ojú èpò sílẹ̀ fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé ojú òpó ti wà nílẹ̀ ká gbà pé wọ́n bá ká tó máa lọ ó ti yé mo ní ìdí support nínú àwọn tó bá fẹ́ ṣe data fún mi kí n sẹ́ndì sim tí mo fi ń gba data à lè connect ẹ mọ̀ pé irinṣẹ́ ni Yorùbá Nation now no going back. Fọláṣadé àbíkí lórúkọ yẹ bàbá mi ni àbíyá mi ẹ̀yin náà lọ sí méjì kẹ́ máa lọ advice wọn o hello WhatsApp ní kẹ́ ẹ ti pè mí ṣe fẹ́ dá sétò ni ẹ pè mí WhatsApp ẹ má pè direct call ọ̀rọ̀ tẹ́sán kò sí ìdókè mi o tèmi ni pé ẹyẹ fìyà jà àwọn ẹlẹ́yà wọ́n ní wọ́n pọ̀ níbẹ̀rẹ̀ wọ́n pọ̀ ń Bódìjà wọ́n náwọn míì ń tọrọ báárà bọ̀ àwọn èyí tèmi ń rí kò kéré rárá èmi náà máa ń rí wọn àwọn ẹlẹ́yà mi ìdẹ̀lẹ́lẹ́ gbogbo ìgbà tẹ́mi ti kọ dúdú sílẹ̀ ọ̀nà ti jí gan tẹ́ ẹ bá wọ kọ́lọ́ọ̀dì wọn ní sálámọ̀ sí èmi tẹ́mi ò kó sálámọ̀ jẹ kí ló wá kan rú àwa yìí àbọ̀yẹ̀bọ̀ ṣíṣe jàre bàbá mi Babátúndé ó gbọ́ àtọ́yìn àsúrèṣẹ́ wòríwò fún bẹ́ẹ̀ sálámọ̀ sí wọn ní dáhùn àníkẹ́ yé pe direct call ẹ lò ó ẹ má pe direct call òun lélẹ́yìí WhatsApp call yìí náà ni ẹ ṣe ẹ jọ WhatsApp yìí náà ni ó yẹ kẹ́ ẹ ti mọ̀ ọ́nà ẹ ti ń bá mi bọ̀ tipẹ́ ilẹ̀ ti ta ẹ̀yin bá kẹ́ ẹ sọ́lọ́ òkèrè inú ayé ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi ní orí world media lẹ́ni mo kí yín ẹ̀yin tẹ́ ń béèrè account number ọkọ̀ ẹlẹ́yà èmi ni kẹ́ ẹ ṣe sínú account ẹ̀ máa deliver fún ẹ̀dẹ̀ bá mi send receipt toró ń déwájú ó ń dẹjọ́ ń dẹ̀yìn ó ń daṣọ ìgbà yẹn ló máa di pé ẹ kó iye báyìí jọ fọkọ̀ ẹlẹ́yà rárá o ẹ kó fún mi ní receipt ojú òní tiwa ẹni bá fẹ́ pè é pè wọlé o mò ń round up lọ díẹ̀díẹ̀ ní mi pẹ́ lórí ètò yìí o ó ti yé mo dẹ̀ ti pẹ́ náà past 4 hours náà almost 1 hour mo ti pẹ́ náà so ojú òní tiwa nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àánú abá gbogbo wa gbé ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fìfẹ́ kan Fákànyìnsọ́lá ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore gbogbo ẹ̀yin tó ṣe pé ẹlòmíì ṣì yín máa ti pè àbí mò ń edit òun ni èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lòmíì ṣe mí this is my real face èmi gangan náà ni wọn nífẹ̀ẹ́ lòmíì ṣe mí. Gbádùn yín dáadáa. Ẹ ṣé mo dúpẹ́ sà ẹ ṣé gan. Gbádùn yín o. Ẹ ṣé o. Ọlọ́run á máa fún yín ṣe o. Àṣẹ bàbá mi àṣẹ wà. Tó ń gbé màí lọ alájà lọ. Kò sí nínú súnà bẹ́ẹ̀ kí kíni kan lè fún wọn lè mú ẹlẹ́yà ní ẹlẹ́yà kí ni mo dàgbà mo drive ẹ̀ lọ sí ọ̀pítà náà mi gbogbo ìjáàbù gbogbo ẹ̀ náà wọ́n tún dànù wọ́n tìtì ẹ̀ náà ìgbà tí ara ọmọ yẹn wájà tán èmi mo ṣẹ̀ṣẹ̀ lọ sílé ọkùnrin pé ẹ wá bẹ́ẹ̀ ṣe fẹ́ waste ẹ̀mí àwọn ìyàwó yín rèé o tó bá jẹ́ pé mi kò sí ẹ̀jẹ̀ mọ́ lára
ibi tí bá ti gbogbo ara ẹ̀ jẹ́ oògùn ti bà gbogbo ara ẹ̀ jẹ́ gbogbo àwọn ìyàwó owó tó kù bí kán máa ta búrẹ́dì ní ẹ̀gbẹ́ ilé búrẹ́dì ó dẹ̀ lówó ó dẹ̀ ń jáde pé ó wà nínú kúrán wà nínú àtìtì ẹgbàgbé ẹ̀ self interest ni ṣé ọkùnrin mi ò kí ń ṣe àbúrẹ́ ṣé bàbá mi ojú òní tì í ṣe gan fún àǹfààní ẹ̀yin tí ẹ bá gbọ́ dáadáa wọ́n ní ìyàwó ẹ̀gbọ́n àwọn méjì kan wà bóyá mẹ́ta dẹ̀ kan pé wọ́n lẹ́lẹ́yà ni wọ́n náà làwọn ṣe aṣọ lórí wọn pé ìyà yẹn ti pọ̀ jù pọ́kọ wọn dẹ̀ náwó pọ́n wá ń lọ ta búrẹ́dì àkọ́kọ́ ná ẹni tí ò bá nágbára kínní is not by force but most of people yín ẹ̀ sọ pé gbà tán ti bò wọ́n lórí wọn gbọ́dọ̀ ṣí mọ́ nǹkan máa ṣe wọ́n tán bá ṣí àwọn tàná tí wọ́n ń ṣí tí nǹkan ṣe wọ́n ń fi nǹkan kún fún wọn ni kò sẹ́ni tó fẹ́ fi nǹkan kún Fẹ́mi Fákànṣọ́lá mi ìṣọmọ àfà eléyìí yóò sì nú pé mo disgrace àfà ìwà ìdílé àfà mi ìbá àfà tán ìná àfà nú ọmọ mi kàn lè fa àfà bàbá àmàmù lọmọ mi fẹ́ young boy ni Tyler dẹ̀ lọ́kọ ọmọ ti tèmi fámà tún ní ó ní nǹkan sí ó tún nóko ó dáko ó gbìn nǹkan Tyler tún ní tó máa ń travel ìmáàmù dẹ̀ ni ó tún ọmọ kéwù ń ta níkẹyìn náà fi kún tí yín ni ta sọ fún yín tẹnu kubi tí Fákànṣọ́lá fẹ́ gbà tẹ́ ń fi ìyà jẹ ni ẹlẹ́ni bàbá àmàmù níbi ṣọ́ọ̀bù mi wọ́n ní ìyàwó àwọn fẹ́ káyàwó àwọn tẹ́lẹ̀ ni àmọ́ ṣá ipò ẹ̀há ìrírí yẹn kò kéré rárá àmọ́ yẹn tẹ́ ti jẹ́ kó lùsì ẹ̀mí ẹ̀ gìrì tó tiẹ̀ wà nínú ẹ̀ka kò kéré o ìyẹn dọ̀sẹ̀ tó ń bọ̀ gìrì wà nínú ẹ̀ka ọlọ́run àwọn ọ̀jáyà ìpayà most of ẹlẹ́yà lẹ máa rí ni òní ní wọ́n bá lọ yẹ̀fọ́ pẹ́ ẹ̀wọ̀ ága nítorí tọ́ bá gbọ́ kokoko lásán a máa sáwọ́ gbó ni kokoko lásán ìsáwọ́ gbó ni ìbẹ̀rù tó wà nú ẹ̀ nìyẹn ẹni tí ẹ̀ tí ò bá gbé kínní you must leave ẹ fi ilẹ̀ it's not by force ó ti yé so mo fàsìkò yìí bẹ lọ́hùn fún àbúrò mi kan ní oṣaláìsí lẹ́nu ọmọ yẹn area àbúrò mi ni so ẹnìkan ló pè mí ló sọ fún mi kọ́lọ́n bá mi foríjì wá tó kọjú sí kọ́lọ́n jí ó dáa èyí tó sílẹ̀ kó má bàjẹ́ ẹ yé frustration àwọn ìyàwó yín ẹ yé frustrate wọn irú èmi Fákànṣọ́lá ń ṣe ọkọ mi ò dà mí láàmú I free to do anything I want to do mo free gan Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń fi àánú tẹ́ fi ń bá mi gbé tẹ́ ń fìfẹ́ tẹ́ fi ń bá mi lò ojú òní tì yín àánú á bá gbogbo wa gbé mo kólé Sunday Igboho ṣá mo kí gbogbo world media o ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì mí àti ṣe program world media ní èní náà so ẹni tó bá mọ̀ pé òun fẹ́ bá Fákànṣọ́lá ṣètò ó ti yé àǹfààní wà ọmọ ọkọ Yorùbá ni mí òjò ní wá àwọ̀ bẹ́ẹ̀ni kan jà ẹni èjì rí lè jí ń gbé lọ ìfẹ́ làwa fi ń lò gbà ìfẹ́ la fi ń lò sẹ̀mí ayé wa ẹ̀rí Vaseline mo fi ń pajú ẹ̀rí bójú mi ṣe ń dán ṣẹ̀rí báwọ̀ mi ṣe ń glow so àwọn ò bóra jẹ̀bi o àwọn òṣìṣẹ́ ni tó bóra àwọn òṣìṣẹ́ ní ń bóra àwọn tó dẹ̀ ń bóra náà owó ní bóra ó pè wọn ni so àwọn ò bó àwa natural so ojú òní tiwa oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ Akwa Ìbínú náà ààrẹ ni tó tún fẹ́ pè wọlé ni ẹ pè wọlé so starting from today màá máa ṣètò ní àárín ọ̀sẹ̀ ó ti yé màá máa ṣètò láàárín ọ̀sẹ̀ táàyè bá ti gbà mí ní bá ti lọ sí ṣọ́ọ̀bù ẹnìkan wà tó ṣe pé ìgbà tí mo ṣíjú yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bá mi sọ̀rọ̀ láyé wọn ò bá mi sọ̀rọ̀ rí kí ni o ẹ̀kọ́ àjàbọ̀. àìtí ìpolówó ọjà. ẹ̀kọ́ àjàbọ̀ ìyá mi ní iye wa. ọkùn jídége ọtí world media ọgbọ́n. nìyí láti pé kẹ jáde ẹ mọ iye ẹ̀mí tó jẹ́ pé ẹ máa gbà la àbí tí ẹ gbà sílẹ̀ kò dẹ̀ ń ṣe ojú lásán Ọlọ́run ló ṣe kí ni ló mí sí nínú so ẹkùṣẹ́ nígbà ètò fún yíyẹ náà á wà pẹ̀lú yín á máa bá yín gbé kò ní sógun kò ní sí wàhálà mo ní kínkín. This is good news to her, but first of all, write this number down. 1
845-293-8937. You will get through to Divine Travels and Tours. They help you process and obtain USA work permit visa, tourism and visiting visa, vacation and cruising. Wow! The USA work permit visa allows you to legitimately work anywhere in USA once you arrive. Interesting. Call Divine Travel Center, New York, USA on 1-845-293-8937 or send email to divinetravels5@gmail.com. Divine Travels and Tours is tested, trusted, and reliable. This is good news to all. But first of all, write this number down. 1-845-293-8937. You will get through to Divine Travels and Tours. They help you process and obtain USA work permit visa, tourism and visiting visa, vacation and cruising. Wow! The USA work permit visa allows you to legitimately work anywhere in USA once you arrive. Interesting. Call Divine Travel Center, New York, USA on 1-845-293-8937 or send email to divinetravels5@gmail.com. Divine Travels and Tours is tested, trusted, and reliable. Wọ́n reliable èèyàn ni wọ́n. Ìpolówó ọjà lẹ ti gbọ́ yẹn. Fún àǹfààní yìí tẹ́ bá fẹ́ rìnrìn àjò ẹ kàn sí wọn. Ìrọ̀rùn ló bá dé, ẹ pe nọ́mbà wọn. Ó máa rọrùn. Àwọn eléyìí ti kọjá pé wọ́n ṣe fake document fún yín, wọ́n ṣe fake this loan kò jọ. Ìrọ̀rùn ní gbogbo ẹ máa bá dé fún yín. Tí wọ́n dẹ̀ máa tó ṣe pé tẹ́ bá fẹ́ pé kán bá yín wá accommodation gan, wọ́n máa bá yín wá gbogbo everything máa wà okay. Ẹ ti gbọ́ polówó nìyẹn. So kẹ́ ẹ pè wọ́n, ẹ pe nọ́mbà wọn. Ojú òní tiwa. Bàbá mi Jídé Ègè mo kí yín o. Ẹni bàbá mi rí ìyá mi o. Ẹni bá kàn yín sọ́lá ń béèrè wọn. Ìyá mi kún yàrá o. Àti ìyá mi o. Dr. Sabi Nkanle. Àwọn ìyá Fákànyìn Sọ́lá. Ẹni bàbá mi rí Lédìké o. Ìfákànyìn Sọ́lá ń béèrè ẹ̀ o. Ẹni bá rí Yèyé Dára o. Ìfákànyìn Sọ́lá ni ẹ máa kí wọn. Ẹni bá rí Yorùbáwùyí o, Yorùbáwùyí nínú ayé, ẹ bá mi kíyà mi pàtàkì pàtàkì. Gbogbo ọmọ ọkọ Yorùbá o, a ò ní kánjú kú. Yorùbá nation o, aṣojú ẹ̀mí gbogbo wa. Olóyè o, Àgúnmọ̀wò gbogbo wa ní. Bàbá Adéyẹmọ Àgúnmọ̀wò ló jẹ́ fún gbogbo wa. Mo wá Adéyẹmọ wọnú ayé mi nítumọ̀ sí mi. Ọlá Adéyẹmọ o ní Fákànyìn Sọ́lá ń lò yìí. Owó Adéyẹmọ o ní Fákànyìn Sọ́lá ń ná. Ọlá Adéyẹmọ ní Fákànyìn Sọ́lá ń lò ó. Adéyẹmọ o Ìgbòho ṣáńkọ́. Adéyẹmọ o ọmọ ọkọ Yorùbá. Ẹ jẹ́ kí n lò pèlé mi, ẹ má bínú mi ìrántí lò látàárọ̀. Kọ́ má rò pé bóyá kò yọ pèlé. Ṣé ti rí pé ẹ wá Yorùbá ni? Ìpele mi rè o, Yorùbá ni mí. Ìpele mi rè o, ọmọ ọkọ Yorùbá ni mí. Bílé san bí ò san ẹwọ mọ́ o. Bílé san bí ò san ẹwọ mọ́. Bílé san bí ò san o, ẹ wò Fákànyìn Sọ́lá. Bílé san bí ò san o, ẹ wò mí o. Yorùbá ni mí o, Yorùbá lọ̀kọ tí mo fẹ́. Yorùbá ni mí o, Yorùbá lọmọ tí mo bí. Yorùbá ni mi o, Yorùbá ni ìyá mi o pẹ̀lú bàbá o, mi ò ṣọmọ àtọ̀hún rìn wá rárá. Mo kí yín o, gbogbo olólùfẹ́ mi, ẹ ṣé ẹ kú àdúró tì mí. Agbéṣetán relé aró, alùkóṣetán lé òde òsùn o, lékelèké ṣetán ré òde ẹfun. Ilé mi ò ní jóná. Ilé mi ò ní dàrú o. Ilé mi ò ní dojúrú. Ilé mi a máa tùbà a máa tùṣẹ́ ni. Ilé mi ò ní jóná, kò ní gbóná nígbà kan ṣoṣo. Nítorí pé ilé olómi tútù ni, tútù là ń bálé Olúwẹ̀rí. Omi làṣẹ o, yèyé ni mí. Omi làṣẹ o, yèyé ni Fákànyìn Sọ́lá. Omi làṣẹ o, ìyá ṣá ni mi o.
ìyá mi o ìyá Fákànyìnsọ́lá mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi tó bí mi sáyé ìyá Fákànyìnsọ́lá fẹ́ ṣẹ́yún ìgbà yẹn kò ṣẹ́ni kan wá ṣẹ́yún ògo dànù ká má purọ́ àti inú oyún ni mo ti tìrí o Ọlọ́run mi tìrí gan nú oyún ẹ má bínú mo ṣáàrí pé mi ìtàn náà ìlátàárọ̀ ó yẹ kí n cháyìn jù yẹn lọ́nà ẹ má bínú ìyá mi fẹ́ ṣẹ́yún mi kò ríṣẹ́ àfáà kan wá náà fẹ́ pa mí ìrọ̀lẹ́ pa ẹ̀ lè ré mi pa pásọ̀ kan ò lè rí mi pa babaláwo èké ò lè rí mi pa torọ́ ọmọ orúmọlẹ̀ ni mí Yorùbá ni mí Yorùbá nìran mi bàbá mi kan sọ pé Fákànyìnsọ́lá àsìkò tí mo lè bẹ sọ̀rọ̀ lélẹ́yìí àsìkò tí mo lè fún ẹ ní nǹkan lélẹ́yìí àsìkò tí mo lè fi ìfẹ́ hàn sí ẹ lélẹ́yìí nítorí mi ìmọ̀ owó ìṣì látijọ́ yìí aṣáàmọ̀ pé òun sọ̀rọ̀ onífẹ̀ẹ́ ràn ẹ́ èèyàn burúkú ti bèèyàn re jẹ́ so ẹ pè mí kẹ́ ẹ dá mi lọ́lá o ọlá ló tọ́ s'Àṣàbí o ẹ̀fọ́ láwà rí ìkẹ́ ló tọ́ sí Fákànyìnsọ́lá o ẹ̀fọ́ láwà rí o ojú òní tiwa níre là ń sọ̀rọ̀ àtàrí ìrí a máa kárí gbogbo wa ètò ìní tá a ṣe adúpẹ́pọ́ba tó ní wá bá wa ṣe ìmí ìtò túnbọ̀ aṣojú ẹ̀mí wa lágbára lọ́wọ́ Elédùmarè ire lójú owó rí ire lójú gbogbo wa máa rí àní rìnrìn àjò àlọ́ọ̀dẹ́ láṣẹ Elédùmarè gbogbo abá tí ń lọ ìrí a máa bá gbogbo wa gbé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí tẹ́ ẹ kí mi mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bú mi lẹ́yìn ẹ ṣọ́ra yín o kùtìkùtì àbá yín o ẹ̀yin tẹ́ ẹ bá tún pè mí tẹ́ ẹ bá tún bú mi màá change ẹ̀ mọ́ yín lọ́wọ́ I'm not your set I'm not your mate I'm not kitunina kí la lè fi wé ojú òní tiwa ní kánjú kú Fákànyìnsọ́lá ò ní kú Olódùmarè ṣọ́ mi tayọ ọdún tó ń bọ̀ mo fẹ́ dúpẹ́ ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi délùú mi mo fẹ́ lọ dúpẹ́ ọba tí ò jẹ́ kí kú oyè pa mí ní September ìgbà tí bàbá mi kú oyè Fáládé ọmọ ìlú mi ọba ìlú mi ọba tó yẹ pé ó lọ ṣèpè bí nínú hòtẹ́ẹ̀lì ṣe rí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ yín pìtìpìtì máa bá yín ẹ̀yin tẹ́ ẹ fèrú gbàbùkún Saheed Òṣùpá kọrin kan ó ní ó fèrú gbàbùkún inú ẹ̀ ń dùn o ọmọ máa ṣe lọ ọmọ máa ṣe níṣó èèyàn tó ṣerú ẹ̀ lánàá àwa wọn ṣe wa ò rí wọn mọ́ wọ́n ti sá lọ àwa wọn ṣe ò rí wọn mọ́ gbogbo ìgbésí ayé tá a bá fẹ́ lò ẹ jẹ́ ká fi òótọ́ ṣe òtítọ́ ló máa lékè o òtítọ́ ni Fákànyìnsọ́lá ń lò sí gbogbo àwọn tó mọ̀ ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń táàgì Omi Làṣẹ tẹ́ fi ń polówó Yorùbá nation Yorùbá ni mí Yorùbá nìran mi ojú òní tiwa àánú abáwa gbé orúkọ yẹn ṣe rí pé ó rẹwà gan wọn náà lórí Facebook ni Omi Làṣẹ ẹ̀rọ ní ti gbìn Omi Làṣẹ bí mùsùlùmí bá fẹ́ sí lọ́wọ́n á lo omi kìrìsìtẹ́nì bá fẹ́ jọ́sìn á lo omi bónífá bá fẹ́ jọ́sìn á lo omi kò sẹ́ni tí ò kì í lo omi láì ṣe rí pé orúkọ yẹn Omi Làṣẹ ojú òní tiwa àánú abáwọ bá àbáṣẹ́ni tó bá tún fẹ́ pè wọlé mọ́ ká sọ dìjọ́ mi ojú òní tiwa ire kàǹkà ire lójú owó rí so ẹ bá àwọn divine true and kìíní kan sọ̀rọ̀ so wọ́n máa ẹ má bínú mi ẹ̀ka sórí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ ti gbọ́ polówó ẹgbẹ́ iṣẹ́ fún wọn wọ́n bá yín ṣe dọ́kúmẹ́ǹtì yín tó máa pé gbogbo everything ló máa wà pa ojú òní tì Fákànyìnsọ́lá ò ní pẹ́ travel o ó máa lọ lóyìnbó àwọn wèrè wá tún ní torí ìlú òyìnbó mo ṣe ṣíjú òṣìṣẹ́ yín ire gbogbo máa wá wé mi wá lásìkò yìí ni ẹ̀yin lẹ́nu òṣì lẹ́ni ẹ̀tanú ẹ̀yin lẹ́ni pé kẹ́ máa lọ́ wọn lọ́wọ́ gbà ẹ̀yin lẹ́jọ́ ya aláìníṣẹ́ èmi tèmi mo níṣẹ́ lọ́wọ́ sísítà mi mo fẹ́ wórúkọ péèjì wọn sísítà mi tó lò jáàbù dúdú tó kó fún wọn gan yẹn ó láwọn àfáà àti mu yàn gbáyà àwọn ẹlẹ́àgbẹ́ ó ní kí náà fẹ́ kó wọn wọ búra ó náà ṣẹnu ṣóńṣó bí ẹnu àgé ìkírun ẹ wò àǹtí yẹn God bless you my sister ẹ stand fáwọn obìnrin gan ní ṣáà bá tiẹ̀ lè jà fáwọn ẹlẹ́yà ó máa dá tírú àwa bá ń jà wọ́n lè sọ pé kí tún ni tiwa nú ẹ̀hà àmọ́ ṣáà sì náwọn ọ̀ràn nínú ẹ̀hà kọ́ ló ń bá wa la gbogbo wọn ìmájì ẹlẹ́yà gbé báàfù lórí òun kiri ọjà ẹ̀yin lẹ́dẹ̀ sọ pé jẹ́lí bàbá aṣọ rere orí tẹ̀ gbé jẹ́lí bàbá sí orí náà ó tún rẹ̀rù kẹrù mọ́ jẹ́lí bàbá aṣọ rere ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn obìnrin ipò wa pọ̀ ní àwùjọ èèyàn ni wá tá a bá tiẹ̀ wá lọ bára wa lágùn kan ẹ pọ́n wa lé àpọ́nlé tó sí wa ẹ bá wa pọ́n àwọn ìyàwó yín lé ẹ yẹ́ wọn sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run
ẹ ṣí ṣọ́ọ̀bù fún wọn, ẹ ṣí ṣọ́ọ̀bù fún wọn, ẹ má fẹnu ṣe ìṣe kẹ̀kan máa kóbìnrin jọ, ẹ máa kóbìnrin jọ torí wọ́n ti ní Islam ní kan bímọ rẹpẹtẹ kí Islam lè gbòòrò. Ànábì ní ẹ bímọ rẹpẹtẹ kí Islam lè gbòòrò. Ṣé gba ayé ànábì la wà yìí sallallahu alaihi wasallam. Ànábì tó ní kí Islam gbòòrò lánàá ń bá ran ẹ̀ sọ̀rọ̀. Ìran ọmọ aládé tó bá dẹ̀ jẹ́ Islam náà ó ń bá sọ̀rọ̀. Àmọ́ ṣe fọgbọ́n ṣe àsìkò bàbá Tinubu yìí á tù wá lára. Ire lójú owó rí, ire lójú gbogbo àwọn arí o. Mo ṣetán láti máa lọ báyìí, mo fẹ́ ṣe ìsúre fún ìran mi, ìran Yorùbá. Olódùmarè wọlá pé wọlọba tó tóbi, kò sẹ́nì kankan tó tóbi bíi tiẹ̀. Ìwọ lọba alágbára, ìwọ làrí ìrú àlà, kò sálágbára kan lẹ́yìn, kò sá tó fúnni lẹ́yìn. Ìwọ lọba arán níṣẹ́ bá ní débẹ̀, Ọlọ́run ẹ gborílẹ̀-èdè Yorùbá fún wa o. Ikú ò gbọdọ̀ pa Ìgbòho, bàbá Akíntóyè ò ní kúkú ẹ̀sìn. Ṣé ẹ wá rí Fákànyìnsọ́lá tẹ̀ ń wò lókè téńté tó rọra ń bóyìn? Eyín ò ní padà yọ o, wọn ò ní fi wàsó gba dọ́là lọ́wọ́ ẹ o, ògo gbogbo wa búyọ. Ẹ̀yin tẹ́ ń bú wa kẹsì máa bú wa gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́gẹ́dì. Ẹ̀yin tẹ́ ń kí mi kẹsì máa kí mi. Bàbá lókè má ṣe jẹ́ kọ́tà wa pọ̀ ju àwọn tó ń fẹ́ wa lọ. Má ṣe jẹ́ kọ́tà mi pọ̀ ju àwọn tó ń fẹ́ mi lọ. Má ṣe jẹ́ kọ́tà mi pọ̀ ju àwọn tó ń fẹ́ mi lọ. Ọlọ́run o, ọ̀la lọ́jọ́ ajé, ajé àfilé wa ṣe bùgbé. Àárajé ránṣẹ́, ajé ògúngúrú oníṣọ́ bòjì àfilé wa ṣe bùgbé o. Èmi mo náṣọ òfin mi, ẹ rí pé mo tún gbé légèlè. Tí n bá ṣe báyìí àràmọ́ ó dá, tí n bá ṣe báyìí àràmọ́ ó dá. Ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí, ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí. Onípẹ̀lẹ̀ alábàájà, ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí. Èmi mo lọ aṣọ òfin mi, èmi ni wíìnì mi. Dúkìá mi lójú ayé mi kò ní bàjẹ́ lójú mi. Dúkìá mi ni aṣọ àrán mi ń kọ́, dúkìá mi ní lẹ́kẹ̀ tó wà lọ́rùn mi, dúkìá mi agogo tó wà lọ́wọ́ mi, dúkìá mi ní ṣẹ́ẹ̀nì tó bẹ̀ lẹ́sẹ̀ mi, dúkìá mi ní aṣọ òfì orí mi, dúkìá mi ní ọmọ tí mo bá bí ń kọ́ ò, dúkìá mi ní wọn ò ní síwìn ní ṣojú mi, kán má yá wèrè ní ṣojú mi, kọ́ má ṣe yọ̀bùn níṣojú mi, torí dúkìá mi kò má gbọ́dọ̀ wéèsì. Dúkìá mi ni ẹ bá mi kí bàbá oko bí n bá ti fẹ́ ṣènàwó, tí bá ti fẹ́ ṣènàwó, ẹni ìnáwó mi tó bá ń bọ̀ fún mi báyìí, ẹ̀yin tèmi ẹ bá mi pé Ṣẹ̀fí Aláò, òun ni mo fẹ́ kó wá kọrin fún mi. Kí Ṣẹ̀fí Aláò máa sọ wípé omi láṣẹ o, omi ló wọlé dé. Wàláì ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n máa lọ, ẹ ṣe dátà fún mi o, ẹ ṣe dátà fún mi. Ọdúpẹ́ mi tí n fẹ́ dúró lọ́dún tó ń bọ̀, Ṣẹ̀fí Aláò mo fẹ́ kó wá ṣeré. Ẹ̀yin fans mi ẹ máa bá mi ẹ lọ búùkù kalẹ̀ next year, ẹ̀mí wá gùn kò ní gùngùn yà. Tí Ṣẹ̀fí Aláò wá sọ pé omi láṣẹ ló ń bọ̀ yìí o, Fákànyìnsọ́lá ló ń bọ̀ yìí o, ọmọ ọkọ̀ Yorùbá ti wọlé dé kìkìkìdìgìdì gẹ́gẹ́gẹ́gẹ́. Ìyá yín náà wá gbé, a máa ṣe kí ni, a máa gáláǹtì báyìí. Omi láṣẹ ló ń bọ̀ yìí o, yèyé mi Ọ̀ṣun Níkẹ́ ló ń bọ̀ yìí o, ọmọ ọkọ Yorùbá ló ń bọ̀ yìí o. Máa gbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan, èmi náà máa gbẹ̀sẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan, màá máa gbé báyìí. Ní bá mi gbẹ̀sẹ̀ mi, màá máa gbé báyìí. Ó wá ń gbọ́ pé gbé bọ́ọ̀dì gbé bọ́ọ̀dì gbé bọ́ọ̀dì gbé bọ́ọ̀dì, bó ṣe máa jẹ́ nìyẹn. Ó dàbọ̀ o, àápàdé ayọ̀, ẹ DM mi, ẹ bá mi sọ̀rọ̀, ẹ DM mi, ẹ fún mi ní gift, ẹ DM mi. I still need your support. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe lọ mo kí yín, ẹ tún support mi, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ daṣọ àṣírí bò mí, káwọn àfáà máa sọ pé Ìgbòho fẹ́ hálẹ̀ pìtìpìtì bá pìtìpìtì ò lè bẹ́ mi, ó máa padà bẹ́yìn àfáà ni o, ó máa padà bá yín ni. Ẹni bá robìròbí bí á bá wọn, ẹni bá sọ pé kí n kú ẹ máa ṣáájú mi kú, ọ̀rọ̀ bí ẹkún kò ní wọ́n lé gbogbo yín. Ó rí bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, ó dàṣẹ púẹ́ púẹ́ púẹ́, ó dàbọ̀.